àyànfẹ́ mo dé lónìí fòkó bẹ̀rẹ̀ kàkà bí ọ̀tá wọ̀ bí àlàpà ọmọ erin gbókun yẹn bọ́dẹ̀ o akátapá pèrè wóhùn afárá ọ̀dájagun la bí ọ̀sọ́dọ̀ odò láyé ìfarakomi ẹ máa gbóhùn ẹnu mi kàkà bí etí ṣe yẹ ká ikán ló parapọ̀ tó mọ́lé èrún parapọ̀ wọ́n má jìyàn àwọn ọmọ Yorùbá kárí ayé pátá ẹjá máa fi máa ṣọ̀kan àjọṣepọ̀ ọ̀fẹ́ nídẹ̀ẹ́ní àjọṣepọ̀ wọ̀ ní dòṣùṣù ìdàgbàsókè Yorùbá ni ẹjọ́ mọ́ jẹ wá ní ogún pátápátá ọ̀kan gbòógì nínú kànnì dẹ́tí mọ́ gbèsè Yorùbá kárí ayé òní Ẹlẹ́hà TV lórí kànnì Facebook níbi tá a ti ń ṣètò Yorùbá Nation àti ṣẹ̀ṣẹ̀ ọmọ aládé ni wá o òta ló lè bá ṣàwà ẹ wá wí fún mi gbogbo ọmọ Yorùbá ẹ mọ gbóhùn ẹnu mi mo pẹ́ dìde èsè ká fẹ́ ṣàṣàwánú ká mọ̀ gbé tẹ̀lé ẹlẹ́ni kiri ẹ mọ̀ tẹ̀lé Ẹlẹ́hà TV lórí ìkànnì Facebook ọ̀gá nìkan láwùjọ òkúta ọ̀gá níyọ láwùjọ ìrùpẹ̀ àkífoyín sẹ́nu ká tutọ́ Ẹlẹ́hà TV ti gòkè odò ó ti gòkè odò kápára tó já àyànfẹ́ mo pé máa wí kan gbọ́dọ̀ kù wí láíláí Ẹlẹ́hà TV ó kú iṣẹ́ takuntakun ìlẹ́ ọmọ erin ló ti gbó ara Ọ̀yọ́ mọ̀ kọ́ àgbòrè bàbá wọn mọ̀ jẹ́ ayé ọjọ́ àmọ́ inú ẹ̀kúnlẹ̀ irúwọ́ pín ara ló kàn mí mo ti gbà lábala sọ̀jẹ̀ mọ́bọ̀sẹ̀ balẹ̀ àlẹ́ pẹ̀lẹ́kùn ọmọ àrùkù wọjà wọ́tà mọ́ gbóhùn ẹ̀nà mi dáadáa àrùkù ìbẹ̀ lọ́jà yóò tẹ ìkúrú àrùkù ìbẹ̀ lọ́jà yóò tàkàrà rùkúrùkù ìbẹ̀ lọ́jà àwọn àtòkù dúdú mọ́ gbóhùn ẹ̀nà mi erédìgbò ara Ọ̀yọ́ mọ́ ọkọ̀ àgbèrè bàbá wọn mọ̀ jẹ́ bọ́ ọba délé bá mi kí bàbá mi o. dáadáa la jí o Sunday o lórílẹ̀‐èdè Yorùbá Nation. Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho sá ọ̀gá tiwa Ìgbòho gángan ló sá òòsà ní Ìgbòho ẹ̀là kan kì í bá di òkú wọ́wí ọmọ Adéyẹmọ kọ́ ọmọdé nílẹ̀. àṣẹ alẹ́lẹ́yìí bàbá mi mo wà ní program mo ń ṣe program lọ́wọ́ mo ti wà live mo ń ṣe program lọ́wọ́ mo ti wà ní live ẹ pè mí padà. Ìgbóhùn rẹ ọmọ àtàpẹtẹ inú mi ọmọ gègèlè mébò ń lòdò sànyà òde mi ní bàrà àdìmọ ṣe lomi kò ṣe ń ṣẹ́ sí mi lẹ́nu ọmọ abẹ́rẹ́ mẹ́ta òde ayé onígbòhùn mọ̀rẹ́ mọ̀ gbóhùn ẹni. kò ní bàjẹ́ fún wa àwọn ọmọ òòṣà ọ̀kan yókù ìjọba aláyé fi ránṣọ gbọ́gbọ́n ẹnu mi dáadáa ọmọ òkúta mẹ́ta òde gbò ọ̀kọ́kọ́ mi lẹ́sẹ̀ lánàá ọ̀kọ́kọ́ mi lẹ́sẹ̀ lábọ̀ ọ̀kan nígbà àwọn ọmọ náà kí ni mo wá sí ìgbòho rẹ ọmọ àtàpẹ́tẹ́ inú mi ọmọ gègèlè lójó sànyà Ẹlẹ́hà TV kékeré látàmọ́ ti fi sọ̀kò ojú ọmọ gàjọ̀dá rẹ̀ lágbára ọlọ́run ọba èèyàn tó bá ní ọmọ ṣe ń tọ́ fẹ́ ọ̀pá ikú nírẹ̀yìn ikú ọ̀pá ẹja nírẹ̀yìn ẹja ìkùnà nírẹ̀yìn ìbálẹ̀ àgbà lẹ́bì nírẹ̀yìn wàrẹ̀fà ọ̀já nímọ̀ rẹ̀yìn àbíàmọ̀ kọ́ ọmọ rẹ̀yìn gbogbo ọ̀dá rẹ̀ pátápátá. àṣẹ́gun ẹ bá mi tẹ àṣẹ ẹ ṣé bàbá mi àṣẹ Èdùmàrè ẹ ṣé bàbá mi Ọlánrewájú Táíwò ẹ káàbọ̀ sórí ètò. mo ṣe ìbà Olódùmarè mo ṣe ìbà akọ́dá mo ṣe ìbà aṣẹ̀dá ìbà Elédùmarè ọba tí ò náfiwé tí ò náfijọ ọba tó ṣe pé ọba àánú ni kò wo tiwa kò wo tẹ̀ṣẹ̀ kò wo bí mo ṣe ń sọ̀rọ̀ kò wo bí mo ṣe ń ṣe kò tiẹ̀ wo bí mo ṣe ń hùwà ó ṣàǹkẹ́ mi lójoojúmọ́ kábíyèsí Elédùmarè ẹ̀yin lọ́ba àkẹ́ ẹ̀yin lẹ dára ayọ̀ nínú ayé Fákànmí Sọ́lọ̀ṣún ní Kàṣàbíàdé ọmọ erin arókè kórè oréjì kórè ilé Ọ̀yọ́ ọmọ ọba ni mí ọmọ ọba ọ̀dáná fojúrà ìdílé bàbá mi ló ní ọ̀dáná fojúrà
eégún tó wà lọ́yọ̀ yẹn ìdílé bàbá wa ni àwọn ò ní fọwọ́ sí júwe ilé bàbá ti tàwa nítorí pé ọmọ ọkọ ni wá àwọn bàbá ti wá lọ tẹ̀dó sílùú Màṣáyà Jàgìdì Àgbò ni Ọ̀yọ́ láti ṣàn wá ọmọ ọkọ Yorùbá ni wá Yorùbá nìran wa Olódùmarè ẹ ṣé o tẹ́ ẹ ṣe mí ní Yorùbá nítorí pé tí n bá ń jí tí mò ń sùn mo máa ń dúpẹ́ pé mo jẹ́ Yorùbá Yorùbá ló làṣà Yorùbá ló lédè Yorùbá ló mojú Yorùbá ló mọ́ra Yorùbá ni ò kì í ṣe wọ̀nbílíkì wọ̀nbíyà fáwọn ọmọ àlè tán ti rápálá wọnú Yorùbá tí wọ́n ti wá jáde sáà wọ́n ti lọ kẹ́kọ̀ọ́ tán wá tún ń jọ iye ọmọ àlè nínú ìran Yorùbá àwọn lẹ máa rí ìwà burú gẹ́gẹ́ bíi Pastor Gay Pastor dófúrọ̀ Pastor dófúrọ̀ Tìjàní ẹ káàbọ̀ sórí ètò àbí Àlàó Tìjàní ẹ káàbọ̀ sórí ètò àwọn Pastor Gay Olódùmarè a dúpẹ́ lórí oore tó ń ṣe fún wa nílẹ̀ Yorùbá nítorí pé òun tú àṣírí àwọn ọ̀kà àwọn alálẹ̀ Yorùbá ti dìde tí wọ́n ti ń gbèjà wa àwọn alálẹ̀ Yorùbá máa tú gbogbo àṣírí ẹ̀yin ẹni ibi ẹ̀yin ẹ̀mí òkùnkùn ẹ̀yin ìkà ẹ̀yin tí wọ́n ń ríran Yorùbá nírí pé ìran ọ̀kà ẹ̀yin tẹ́ ẹ̀ jẹ́ kí ìran Yorùbá ṣe rere látijọ́ yìí ẹ wá bí no gree for anybody lọ́dún tá a wà yìí ọba tó ní wá go gree fáwọn ọ̀kà àwọn alálẹ̀ gan ti wá dìde pé no gree for ìkà person in our land gbogbo àwọn àfáà tí ń gérí tó ń géjì tó ń fọyàn ọlọ́yàn àṣírí gbogbo wọn náà ń tú àti babaláwo ọ̀kà àwọn ọ̀kà ìkà of Africa tí ẹni sàsúpè rẹ̀ òun ò dẹ̀ ṣèkàrí ó forúkọ yẹn jọka ní àmọ́ ṣáìwẹ̀ ò túmọ̀ ọ̀kà àwọn ọ̀kà gángan wọn ò jẹ́ pẹ́ra wọn ní ìkà of Africa ẹ máa gbọ́ àánú Olúwa ìkẹ́ Olúwa ìdẹ̀rẹ̀ Olúwa bó jẹ́ máàmù náà ni a ní ìdẹ̀rẹ̀ Olúwa mosque lòun ó wá ń fi kọ́ ti ẹ̀sìn lọ́rùn Olódùmarè a dúpẹ́ oore tó ṣe fún wa nítorí pé a mọ̀ ọ́ lóore àṣírí wọn jẹ́ kó máa tú má jẹ́ kó bò ìkà ọ̀rẹ́ tó jọ bí ìkà tó jọ rẹ̀ tó fojú pamọ́ tá a rò pé ní ibi ní gbogbo ibikíbi tó bá wà lórí ilẹ̀ Yorùbá Olódùmarè tú àṣírí wọn a dúpẹ́ yìí tó ṣe fún wa lórí Pastor Gay mo kí Alhaji Oríyọmí Amsat ògo adúláwọ̀ ògo Ìbàdàn ẹ ní wálẹ̀ ní yọjọ́ iléeṣẹ́ yóò ní jóná àṣẹ́gun àkọ́kọ́ náà kí tó wọnú rẹ̀ bá mi subscribe sí YouTube channel mi Ile Yoruba TV ó yẹ kó ti pé náà ó yẹ kó ti pé ẹ̀yin ọmọ ọkọ Yorùbá tẹ́ báyìí ti subscribe lọ bá mi subscribe sí Ile Yoruba TV YouTube channel nìyẹn page Facebook page mi ní Ile TV Ile TV òun ni Facebook page mi Facebook YouTube channel mi òun ni Ile Yoruba TV ẹ lọ bá mi subscribe sí ojú òní tìyìn mo kí gbogbo ẹ̀yin bàbá mi ìyá mi tá ti ń darapọ̀ mọ́ mi tá ń bá mi pín ètò yìí káàkiri Ọlánrewájú Táíwò ẹ ṣé mo dúpẹ́ Àlàó Tìjàní God bless you mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o ẹ ní ròǹgbé sọnù bí ò ṣe bí ọmọ àwọn ọmọ ọkọ Yorùbá ti tún dé o ti dé sórí ẹ̀rọ agbágbé Ìgbòho ṣà ẹkùn ọkọ Fúlàní alẹ́ ń bọ̀ lẹ́yìn Jagunlabi ńlára wájú ẹkùn tágìrì gbé rẹ̀ níjà lẹ́yìn ọmọ kò sọmọ mọ́ ògo adúláwọ̀ ànábì ilẹ̀ Yorùbá Jésù Kristi ilẹ̀ Yorùbá Ọ̀rúnmìlà ilẹ̀ Yorùbá àtẹni tó fẹ́ àtẹni tí ò fẹ́ Ìgbòho forin káfàtà òní yọjọ òní wálẹ̀ ọ̀gá titiwa tí ò bá lè jẹ́ ọ̀gá tiwa tí òjò yẹ bábúbábú ló yóò kò mọ̀ pé bí ń pọmọ ẹnìkan kan adúpẹ́ lọ́wọ́ oore tó ẹ ṣe fún wa adúpẹ́. Sunday Adébánjọ kò rí bẹ́ẹ̀ ẹ lè máa wò pé bóyá pé wọ́n sọ nǹkan kan tó fẹ́ ọ̀rọ̀ lè gbabẹ̀ ẹ má ẹ̀ka wo bẹ̀ àmọ́ ṣáì tí wọ́n torí Yomi Amsat ń ṣe lọ́wọ́lọ́wọ́ ìṣe nítorí pé iléeṣẹ́ rédíò wọn sì làkọ́kọ́ tèmi rí ní online o tó ṣe pé gbogbo àwọn tí wọ́n ń gbé wá bẹ̀ tó bá ń gbọ́ mo gbẹ́jọ́ mi dé mo tún gbẹ́jọ́ mi dé mo gbọ́rọ̀ mi dé Oríyọmí Amsat ni o bàbá oní rédíò tó gbáfẹ́ bàbá oní rédíò tó gbáfẹ́ o Oríyọmí Amsat ló ń jẹ́ ẹ bá wa gbé lárugẹ Àgídìgbò FM ló ń jẹ́ ibẹ̀ ni ọ̀tá alẹ́ ti ń tàṣírí àwọn ẹ̀ka ẹni bí wọ́n ń gbẹ́
àṣírí gbogbo wọn tú ẹ bá wa gbé lárugẹ òye Agidigbo FM ló ń jẹ́ Agidigbo FM ò ní bàjẹ́ Agidigbo FM ò ní wálẹ̀ o àwọn tó ń ṣiṣẹ́ níbẹ̀ ẹsẹ̀ gbogbo wọn ò ní ìdòkú láyé o àwa gan ò ní ìdòkú láyé àwa tá ń gbọ́ FM àwọn tèmi ti jó ti fi síkà jù àwa tá ń gbá Agidigbo FM etí gbogbo wa ò ní di ojú gbogbo wa ò ní fọ́ ẹ tún bá wa gbé lè ṣèyí lárugẹ kó túbọ̀ máa tún tẹ̀síwájú kó túbọ̀ máa ní tẹ̀síwájú Agidigbo FM ẹ ṣeun ẹ ń tàṣírí ọ̀tá alẹ́ àwọn ọ̀tá ọmọ Odùduwà àwọn pásítọ̀ gẹ́rígẹ́rí àwọn àáfàá gẹ́rígẹ́rí àwọn babaláwo gẹ́rígẹ́rí Agidigbo tú àṣírí gbogbo wọn o àṣírí ìta kò ní bò àṣírí àwọn ọ̀tá kò ní bò o láṣẹ Elédùwà tiwa àṣẹ́gun akí Oríyọmí Amsat ẹ kú iṣẹ́ takuntakun gbogbo bó ṣe lè nǹkan ta yín tó ẹ̀jẹ̀ rí wọn àṣẹ́gun nítorí pé àkọ́kọ́ rédíò ní nílẹ̀ adúláwọ̀ àwọn rédíò ti ṣáájú tá a máa ń gbọ́ tá à ní àǹfààní àti máa wò wọ́n online àwọn ṣáà ti tò online táwa ń wò yìí àkọ́kọ́ ní nílẹ̀ adúláwọ̀ ní gbogbo àgbáyé àkọ́kọ́ ni Oríyọmí Amsat ní ikú àmì àwa tá ń wá Gidigbo ní ikú ká túbọ̀ máa pọ̀ sí i lọ́la Ọlọ́run ọba ìkẹ́ àtàlà tó pé f'Oríyọmí àlàáfíà lọ́pọ̀lọpọ̀ ìkẹ́ àtàlà tó pé f'Oríyọmí àlàáfíà lọ́pọ̀lọpọ̀ kó túbọ̀ máa pọ̀ sí i lọ́la Ọlọ́run ọba. Ó ti rí bí ó ti ṣe bẹ́ẹ̀. A kí gbogbo ọmọ ọkọ Yorùbá tẹ́ ti darapọ̀ mọ́ ètò èmi ọmọ yín èmi ìyá yín èmi àbúrò yín èmi ẹ̀gbọ́n yín èmi ọmọ kékeré àárín yín Ifákan Ìsọ́lọ̀ Ṣóníkẹ́ ẹ káàbọ̀ sórí ètò ọmọ ọkọ Yorùbá tọrọ yé ọmọ ọkọ Yorùbá tí ò ní fi kan pé méjì fún yín ọmọ ògbó káfàtà akúpalẹ̀ mọ́ òkú ìyá wa ó máa láòdù gan gbogbo ẹ̀dá tó bá ní lọ́kàn láti wá dábẹ̀rù Olódùmarè á dẹni àkọlẹ̀bò àṣẹ́gun gbogbo ẹni tó bá sọ pé kó Ìgbòho má ṣe ẹ̀yẹ ẹ̀kẹyìn fún yẹ ọ̀tá alẹ́ ni ọ̀tá òde ni ọ̀tá Yorùbá nation ni ọ̀tá Facebook ni ọ̀tá ẹbí ni ọ̀tá ará ni ọ̀rẹ́ tó tẹ̀lé tó ń ṣe bí ọ̀tá tó ṣe pé àwọn ròpọ̀ rẹ̀ ni àmọ́ ṣọ́ta ni Olódùmarè á kọlẹ̀ bò wọn kó tó dijọ́ yẹn lẹ́yìn ìgbà yẹn náà á tún kọlẹ̀ bò wọn àṣẹ́gun. Ẹ jẹ́ ká kọ́ gbé láti bí Ọ̀kanlọ́mọ market mo kí bàbá wa àwọn sheik àwọn mukandram àwọn àfáà no nonsense àwọn àfáà tó ń mòfin tó ń kàwé torí wọn pé tí làkàyè wọn ṣiṣẹ́ tí wọn kì í ṣe oníjẹkújẹ tí wọn ń ṣàfáà gẹ́rígẹ́rí fápọ̀n fáyàn bàbá wa Malam Yusuf Adépọ̀jù àdámọ̀láwà yàtàkọ̀ radiyallahu ta'ala anha àbí kí la tún fẹ́ pè náà àkàràmọ́kànláwà wádìí bàbá wa Adépọ̀jù ẹ mọ̀ ṣeun bàbá wa Adépọ̀jù mọ̀ kíyìn bàbá wa Malam Yusuf Adépọ̀jù ẹ mọ̀ ní sẹ̀sìn èyí tẹ́ ẹ ṣe fún wa ìyá mọ̀mọ́ lóore ẹ ṣeun ẹ bá wa gidi Ọ̀kanlọ́mọ ẹ dákun ó ní no gree for everybody ó lóun ò jẹ àwọn méjì kan ní apology àwọn ọmọ kan tún release fídíò yẹn àwa dẹ̀ ti ríbi tó ti bú Malam Adépọ̀jù Yusuf Adépọ̀jù tó bú bàbá ńlá kú ìyá láyà ẹni ẹlẹ́ni tó tún wá sọ pé òun ò jẹ àwọn méjì ní apology ó lóun ò jẹ Saheed Shittu apology tòun àti ẹni ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ òun ò jẹ Malam Yusuf Adépọ̀jù ní apology a lọ sọ̀rọ̀ sáwọn tó máa lùwẹ́ pa gbẹ̀ngbẹ̀ a lọ sọ̀rọ̀ sáwọn tó máa jù ẹ́ lọ gbàgbós gẹ̀rẹ̀gẹ̀ gbàgbós. kò sí rọ́ńbẹ̀ bàbá mi Sunday Adébáyọ̀ ẹ ṣàjẹ́ ká máa wo ṣẹ́ káwọn alálẹ̀ máa ṣe fún wa nílẹ̀ Yorùbá yìí Ọ̀kanlọ́mọ market
ìgbà tó ń sọ̀rọ̀ sí Ìgbòho òòṣà èmi ò tiẹ̀ fún ẹlẹ́sì rí àfẹ́ kan tí mo kàn fún ẹlẹ́sì tó wá lọ ó lọ gbé fídíò tèmi lọ́wọ́ pé ta ni wèrè tó ń sọ̀rọ̀ yìí ta ni talẹ́ ìtọ́sà ó fi ṣe kọ́mẹ́dì ìwọ ń sọ̀rọ̀ sọmọ Adéyẹmọ ihun tó rí àti ìtóòrí ìwọ kò sẹ́ni tí ò blackmail ẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì àtúwé ó sọ pé wọ́n ní ẹ̀yìn kí ló tiẹ̀ ṣe péré fún gbogbo àwọn ìsìláàmù náà ó péré lórúkọ kan àwọn ògo Ìlọrin tí ẹ bá wá dìdá yẹn nígbà tí ta lọ́lọ́run tẹ́lẹ̀ wọ́n láwọn ò mọ̀ rí kò wá tán bí ọbẹ̀ tá a bá ti fi ààbò sí konú ẹ̀ ó máa ru paná ni kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe kò sẹ́ni tí ò blackmail agagagba tí ta lọ́lọ́run ṣẹlẹ̀ àtìgbà tí Sheikh Alifulani táwọn àti Saheed Shittu tí wọ́n parí ọ̀rọ̀ wọn ó tọ̀kan lọ́mọ lára ó mọ̀ pé màkànmàkàn lóye ń bọ̀ tí ẹ ti dí ọ̀kan lọ́mọ aláàánú Yorùbá ìwọ sọ̀rọ̀ sí ṣàkàṣàkà aborí dèpẹ̀nù Ìgbòho òòṣà tó ti ní mádàrí kan látọ̀run ọba tó ní ló ṣe mádàrí kan fún kì í ṣe èèyàn gbogbo wọn ẹ bá ti rò síṣẹ́ tí ló máa jẹ́ Sunday ń pààyàn Sunday jẹ́ gbá Ìgbòho ṣe this Ìgbòho ṣe that gbobi tó bá tó ní ẹ bá yọ ọba tá à ń retí níwájú tá à ń gbẹ̀yìn yọ ó sì ń bọ̀ wá bẹ́yìn tó kù náà nítorí pé Olódùmarè ó ti sọ nínú Kùránì pé òun á bá dè yín lójú ọ̀nà Ọlọ́run ọba tó tààrà sórí Elédùmarè bá tiẹ̀ lójú ọ̀nà Yorùbá tó tààrà Ọ̀kanlọ́mọ market kì í ṣọ̀kanlọ́mọ nìkan o gbogbo ẹ̀yin ẹlẹ́nu kàríkà sọtẹ́ wà lórí social media tẹ́ máa blackmail àwọn èèyàn tẹ́ máa dárúkọ wọn gbà ò kò sí ohun tó fẹ́ ṣe fún mi ìwọ láńgbájá ọmọ láńgbájá pọ̀ rí máa pọ́n pa igbá ṣé o ti rí ó jura wọn lọ no gree for anybody la wà lọ́dún tá a wà yìí ọdún no gree for anybody ni Ọ̀kanlọ́mọ àkọ́kọ́ náà kí n tó wọnú ọ̀rọ̀ mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ògo Ìlọrin tẹ́ ẹ bá wa àárẹ̀ síta lọ́lọ́run oore lẹ ṣe fún wa ó ṣẹ̀ṣẹ̀ hàn sáwọn ọmọ ọkọ ni wípé oore lẹ ṣe fún wa gbogbo ìgbà yẹn tó ta wá lára ti máa ṣe program ti máa máa ké ìka ni mo rò pé ṣe àmọ́ ṣáyìn tẹ́ ẹ ṣe fún àti wá mọ̀ ọ́ lóore nítorí pé kí títa lọ́lọ́run ò bá ṣáájú irú ẹni tẹ́ ẹ mú yẹn ó pọ́sibù kẹ́ ẹ má tètè mú àmọ́ ṣá ti ta lọ́lọ́run blackmail yóò dẹ̀ ti bẹ̀yìn mo dẹ̀ dúpẹ́ pé ẹ foríjì yìí ẹ ṣe àdúpẹ́ o látòrí bàbá ń bàrígà òkúta gírí àbí gidi ni èyí tó bá jẹ́nu ẹ̀ òkúta rẹ̀ akíyín akí Alifulani akí gbogbo yín gbogbo ẹ̀yin ògo Ìlọrin la kí ẹ ṣe o ẹ ṣe tẹ́ ẹ bá wa ààrẹ síta lọ́lọ́run òun ló wá jẹ́ kẹ́yìn gan wá mójútó lè níyín ó jẹ́ kẹ́ ẹ mójútó tójú ọ̀nà ẹ̀sìn yín ó jẹ́ kẹ́ ẹ mọ àwọn blackmailer àwọn onídọ̀tí àárín yín àwọn ọ̀kà àwọn tó ṣe yí pé wọ́n fìlú òyìnbó fi bojú àmọ́ ṣáṣẹ́ tí wọ́n ń ṣe ó náà tí wọ́n ń ṣiṣẹ́ fún ẹ sì máa ṣá gbogbo wọn tán ẹ ṣàwọn tán wọn ò ní ṣẹ́kù Ọ̀kanlọ́mọ market ṣó máa wá jẹ wọ́n lápọ́lọ́jì àbò ní jẹ wọ́n let's go there how market ìtàláwà Wizkid ìtàláwà Ọ̀kanlọ́mọ ìtàláwà how market oore ni wọ́n ṣe fún wa nítorí pé tí wọn ò bá mú ta lọ́lọ́run gbà ẹ́ tí wọn ò bá mú àwọn gan ò ní rí di ara wọn wọ́n ti mú ta lọ́lọ́run ìyẹn ti máa ṣiṣẹ́ ẹ̀ wọ́n dẹ̀ ti parí ẹ̀ wọ́n ti jáwọ́ lọ́rọ̀ ẹ̀ àdẹ̀dúpẹ́ òjò kì í pariwọlé kan lẹ́ẹ̀mejì àfẹnitọ́pọ̀lọ́ Yorùbá pé oore ni wọ́n ṣe fún wa ìgbà tí wọ́n ṣe é tán àwọn náà wá rí pé àwọn ọ̀dọ́ ti pọ̀ nínú àwọn ẹ̀rí pé wọ́n máa mójútó sí wọn wọ́n dẹ̀ máa mójútó àwọn blackmail láàrin wọn mo kí Malam Yusuf Adépọ̀jù ẹ ṣé o ẹ bá wa ẹjọ́ àìdì báyìí ó ti lówó òjẹyìn lápọ́lọ́jì Ọlọ́run ṣe àwọn amòfin ló gbé bàbá tó kàwé tó rí ẹ̀ pé bàbá tó mọ ohun tó ń ṣe ìgbà tí wọ́n gbé ti Awíkonko jáde ń jọ kìíní ànàyàn ètò ìyá lọ bẹ̀bẹ̀ torí kì í ṣe pùrùǹtù bí àwa yìí wọ́n kàwé àwọn òkà nǹkan kan bọ̀ akọgbọ́n orí ọba tó ní wá tó wa ṣé àti ẹ̀rí wọn báyìí tí mo kà yìí náà ẹgbẹ́ mi kan ò lè rẹ́ mi jẹ mo dúpẹ́ fọba tó ní mí
bọ̀ àwọn Yusuf Adépọ̀jù àwọn kàmìtì ti ìwé wọ́n pa páànù ìwé wọ́n ka palamba ìwé ẹ̀sìn òfin náà máa fi tọ̀ ọ́ gbogbo ohun tó sọ nípa wọn gbọ́dọ̀ mẹ́fídẹ́ǹsì ẹ̀wà Ọ̀kanlọ́mọ Ìgbòho tún máa pẹ̀lú ẹni tó tún máa bá bẹ̀bẹ̀ o bẹ́ẹ̀ ni èmi náà fi ta lọ́lọ́run ṣeré ta lọ́lọ́run pẹ̀lú ẹni tó la etí mi tó la ojú mi tó jẹ́ kórìí mi pé kí làákàyè mi ṣiṣẹ́ tó jẹ́ kí n mọ̀ pé àní Yorùbá sẹ́ Yorùbá nẹ́sìn ta lọ́lọ́run pẹ̀lú ẹni tó jíjà ọpọlọ mi torí tí n bá wọn prógámù ẹ̀ ń gbà ẹ̀ máa ọkà Ifákànyìnsọ́lá ṣóòsùn ni ọ̀rọ̀ náà ń sọ yìí náà gbọ́nà gbéyẹ̀wò ojúra wọn lọ bàbá mi Fádáre ẹ káàbọ̀ sórí ètò wọ́n ní Sunday Adéyẹmọ Sunday Adéníyì Adéyẹmọ ọmọ Ògún kọrọbìtì ọmọ Òkúta mẹ́ta ọ̀nà Ìmọ̀rè Ọlọ́run àmú ọjọ́rò àṣẹ bàbá mi àṣẹ mo dúpẹ́ bàbá mi Fádáre àwọn ọmọ ọkọ Yorùbá nìyẹn àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń join ní Fákànyìnsọ́lá ta lọ́lọ́run òun ló jẹ́ kọ́pọlọ mi ṣiṣẹ́ ló jẹ́ kí n ríran rí àwọn ọ̀ràn mi ìgbà tó ń ṣe program yẹn tí mi tiẹ̀ tí bọ́ sí orí láì tí mò ń bá lọ yìí tí mi tí mọ̀ pé Yorùbá ni mí Yorùbá nìran mi ṣáwa gan òbúran wa lánàá ni too much of brainwashing yẹn ti kú òun ẹ̀ ẹnìkan ò lè sọ mí pé lọ ṣe báyìí sí ràn ẹ́sì kí n wá gbà nítorí pé mo ti mọ̀ pé Yorùbá ló lágbára gbogbo ohun tá à ń ṣúwò inú Ifá náà ti mu kò sẹ́ni tí ò ń tẹ̀ka èjì ó gbé èmi ni ó gbé èjì ó gbé èmi ni ó gbé Ifá orí mi rè o Ọ̀rúnmìlà bàbá àgbọ́n mi rè gùn àtòrí ẹni tí ò sún wọn ṣe Ọlọ́run ò ṣe tí mo ríran ríra mi tí mo ṣàwárí ara mi Ọ̀kanlọ́mọ market bàbá wa Yusuf Adépọ̀jù Ọlọ́run á tì yín lẹ́yìn Allah wà lẹ́yìn yín ẹ ti gbọ́ torí tá a bá sọ pé Olódùmarè ẹ lè má understand àwa lolódùmarè yé torí àwa lolódùmarè ọba títí wa ọba àṣọ ọba àṣẹ kìkì àṣẹ gbòǹgbò àṣẹ ọba tí ń fàṣẹ gbọ́ tí ń fàṣẹ dáhùn ọba tí ò sí ń di àbòsí Allah pẹ̀lú yín láti ṣe ohun tó tọ́ àti tó yẹ lórí Ọ̀kanlọ́mọ ó sọ̀rọ̀ sọ́gà títí wa ọ̀gá tiwa ṣe Ìgbòho ṣe gbígbà ṣàlàyé ìgbà o Ìgbòho fọ̀rọ̀ síkùn bí ìyá àgbà ṣe gbígbà ṣàlàyé ìgbà Ìgbòho agbọ́n má bí wọ́n o Ìgbòho agbọ́n má bí wọ́n o ó ti dàyọkù sí wọn lára o ṣé a rí gbogbo èyí tẹ́ ẹ bú ọmọ Adéyẹmọ ẹ máa kó àgbákò láyé yín sí àgbákò tẹ́ ẹ ní bọ́m̀bẹ̀ àṣẹ́gun ọmọ Adéyẹmọ ṣe this ó ṣe that ó kówó mi ó kówó jẹ ṣe bí wọ́n ní ló fẹ́ bá yé ẹlòmíì jẹ àìmọye ẹni tó fẹ́ nípasẹ̀ Facebook lẹ́lòmíì ti máa kó àgbákò tí ò ní bọ́nú ẹ̀ wọ́n dúpẹ́ pé Facebook ó là mí o nítorí pé mi ì bá tèèyàn jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ló máa gbé fídíò mi wá mo dúpẹ́ lọ́wọ́ orí mi tí ò jẹ́ ń ṣe ọ̀rọ̀ sọ ẹ lọ sọ léyìí mọ́rọ̀ ẹ lọ fẹ́ léyìí ṣe wọ́n á gbé voice note àwọn àfáà wá wọ́n á gbé ti pastor wá wọ́n á gbé ti babaláwo wá èmi wá jẹ́ ìránṣẹ́ ikú èmi ò ń ṣerú ẹ̀ nítorí pé ọba tó ní mi tó rán mi níṣẹ́ ó tún fún mi ní làákàyè o lè sẹ́ndì fídíò fún mi kó ní pé kí n wá lò kí n lọ lò lórí péjì mi màá jẹ́ kó o mọ̀ pé wọ́n gan bọ́ síta amúlùdùn inú mi dùn amúlùdùn inú mi dùn ìtàláwà Wizkid ìtàláwà Wizkid ìtàláwà amúlùdùn inú mi dùn amúlùdùn inú mi dùn ẹnì kò lè lo mi ẹnì kò lè ràn mí níṣẹ́ ẹdẹ tòrútòrú nítorí kì í ṣe bàbá ńlá kú ẹnìkan ló rán mi wá sórí Facebook mo rí ọmọ Adéyẹmọ mo tẹ̀lé ọmọ Adéyẹmọ ló jẹ́ kẹ́mi dé orí Facebook mi ì dẹ̀ ṣọ̀gáyàn mi ì ṣọ̀gáyàn èmi kò ṣọmọṣẹ́ burúkú nítorí gbogbo ayé la máa ń lọ fún ọmọ Adéyẹmọ tá a dẹ̀ máa ń fàdúrà ràn lọ́wọ́ ọlá àníyàn wa sí Ìgbòho òòṣà Olódùmarè sẹ̀san tó tó àti tó yẹ gbogbo ẹ̀yin blackmailer Ìgbòho ṣe díìsì ọ̀rọ̀ tẹ́ bá ti gbọ́ lọ́dẹ nìkan ni ọ̀pọ̀lọpọ̀ yín máa fi ń judge ẹ wá bọ́ síta ẹ máa ń sọ̀sọkúsọ nípa ọmọ Adéyẹmọ ẹ wò ó àgbákò tẹ́ ẹ mọwọ́ tẹ́ ẹ mẹsẹ̀ Olódùmarè á gbé fún yín nítorí pé ẹ ń purọ́ ọmọ Adéyẹmọ ni ẹ ń purọ́ ọmọ ní àràǹdẹ̀kùn bí ò bá jọjú kólógì ní dàtí ẹ̀ káwòrán
prógámù ẹni ó dá lórí Ọ̀kanlọ́mọ àti Pastor Gay dófùrọ̀ Pastor tó ń dọ́kùnrin ẹgbẹ́ tó tún máa bá bèrè pé inú ìtí mo ṣe lọ fún ẹyẹn àti tí mo ṣe lọ́wọ́lọ́wọ́ èwo ló enjoy jù wọ́n ṣiṣẹ́ débẹ̀ ni o wọ́n wọ́rọ̀ débẹ̀ ni àwọn alálẹ̀ òní jẹ́ ìsinmi gbogbo ẹ̀yin pásítọ̀ tẹ́ ẹ fẹ̀sìn bojú àtàfà tẹ́ ẹ fẹ̀sìn bojú àti babaláwo tẹ́ ẹ fẹ̀sìn bojú tí wọ́n rò pé ṣé ẹrẹ́dẹ́ gbé dání àmọ́ ṣé aburú ni ẹ contribute ohun tó dá sílẹ̀ Yorùbá fún wa àṣírí gbogbo yín máa tú o àwọn alálẹ̀ òní jẹ́ ìsinmi ẹ ní ìsinmi inú ọkàn ẹ ní ìsinmi inú ọpọlọ eríkèríkè ara yóò ní gba ìtúsílẹ̀ nítorí ìkàlẹ̀ ń ṣe Pastor Dofra I will come back to you. Let me finish this. Ìbákan ìsọ́lá náà ti ẹ̀gbọ́n yìí ẹ pè mí kó rí mi wú o ìfàkàn ìsọ́lá Ọ̀ṣun nìkẹ́ ọmọ Ọ̀rúnmìlà o ọmọ Ọ̀rúnmìlà ni mí Odúpẹ́ Olúwa ọba ọmọ Ọ̀rúnmìlà ni mí Odúpẹ́ Olúwa ọba ọmọ Ọ̀rúnmìlà ni mí Odúpẹ́ Olúwa ọba ọmọ Ọ̀ṣun ṣá ni mí Ọ̀ṣun ṣẹ̀gẹ̀ṣẹ̀ olóyè àjù mo dúpẹ́ ṣe Ọ̀rúnmìlà ni mí ọmọ Ọ̀rúnmìlà ni mí ẹnìkan ò lè dìsífù tí wọ́n ń bi tó tọpọlọ tí wá ṣiṣẹ́ dé yìí èèyàn kan ló máa sọ bí n pẹ́ janá dè máa gbọdọ̀ náà pè sandrine ẹ ṣe kí ara yín wò èwo lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ ò sí nínú ara yín orí yín ti fọ́ bẹ́ẹ̀ bá ti jáwé ilẹ̀ Yorùbá tẹ́ ẹ ti wá gbò tẹ́ ẹ pápọ̀ tó fún yín láǹsà pé kẹ́ ẹ gbọ́nṣẹ́ mọ́ we are all the same ẹ̀yin kan wà tó yẹ pé ọṣẹ lux lẹ́ ń lò kí lẹ́ ń pò mọ́ṣẹ́ lux ẹ̀tàn pọ̀ ẹ̀yin àfẹ́ ẹlẹ́tàn babaláwo ẹlẹ́tàn Pastor Gay àṣírí àwọn pásítọ̀ máa tú pẹ̀lú àṣìṣe Elédùmarè nítorí pé mo fẹ́ kí n dàbí Jésù nínú ìwà pẹ̀lẹ́ kò sẹ́ni tó gbọ́rọ̀ bínú lẹ́nu rẹ̀ lẹ́ẹ̀kan rí ẹ fẹ́ dàbí Jésù ṣé Jésù dófùrọ̀ Pastor Gay ṣé Jésù bọ́kùnrin ẹgbẹ́ ẹ̀sùn tẹ́ ẹ bá dẹ̀ dórí ọ̀tá ẹ máa sọ pé in the name of the Jesus fìyàwó pàápàá fire mọ́ sàmà gbàgbàgbàgbà sókèrè orí yìí ti dàrú ẹ ṣé bàbá mi Ọ̀ṣun níkẹ́ Ọ̀ṣun kẹ́mi náà wọ́n jẹ́ bẹ́ẹ̀ náà mo gbà á bẹ́ẹ̀ ọ̀nà dèrè lọ́mọ ìdẹ̀ra lọ́mọ bó dèrè dẹ̀ níbi nǹkan tán kó tó kù ó ga o àwọn òsínú ẹni tẹ́nìkan lè deceive níbi táyé ti wá dé táwọn afá kan bá fẹ́ gbéwèrè wá adúrà àti gbéwèrè ẹ̀ padà ó dáa mo ti gbọ́ bàbá mi mo ti gbọ́ ẹ máa continue tẹ́ bá bá ń lẹ̀ ẹ ti gbọ́ nítorí pé àwọn àfáà dófùrọ̀ pẹ̀lú ògo Ọlọ́run Àjàdí Òsénì Kẹ́hìndé wọ́n ní gbogbo ọ̀tá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà owó bàbá Dámì máa wọ́n máa parẹ́ tọmọtọmọ ní o àmì àṣẹ lágbára gbogbo àwa àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá àṣẹ́gun Ọlárẹ̀wájú I love you too so much ẹ ṣé mo dúpẹ́ wọ́n ní we love you ma èmi náà love you too ẹ ṣé gbogbo èyí tẹ́ ń sọ̀rọ̀ àlùfàǹṣà lórí ọmọ Adéyẹmọ àdáwò máa bá yín ni o nítorí pé tẹ́ ẹ bá mọ̀ọ́rẹ́ ni kò yẹ kẹ́ ẹ sọ̀sọ́kùsọ lórí ẹ̀ kí ni wọ́n pé àwa yìí tán lẹ́yìn ọmọ Adéyẹmọ gba mo ti bẹ̀rẹ̀ Yorùbá nation wọ́n ní olè ní ohun tó fẹ́ jẹ ló wá sórí social media tẹ́ ẹ̀dẹ̀mọ̀ pàgbà tí wọ́n ti nú mi nú kó tó di pé àdórí íńtánẹ́ẹ̀tì orí yìí ti dàrú ẹ rò pé jẹ̀mí tí mo ká jẹ́ ẹ rò pé èmi jọ èyí tẹ́ ẹ kájọ sílé bí arọ kéṣe ni ẹ ní sí alẹ́ ẹ ní tàárọ̀ àjẹ ti sọ fún yín ní several time pé àfáà tí ò bá ti níṣẹ́ pásítọ̀ tí ò bá ti níṣẹ́ babaláwo tí ò bá ti níṣẹ́ ó máa blackmail àjẹjẹkújẹ agbowó rìbá àpùrọ́ agbowó ẹ̀yìn àbàtà pọ̀lọpọ̀ jẹ́ so tó bá sọ pé à kì í ṣẹgbẹ́ yín àwọn táwa ò kì í ṣẹgbẹ́ nìyẹn àwọn bàbá títà ni wọ́n fi ṣẹ́kun
tèmi ló di pa àgbéṣẹ́ Ọlọ́run dání o iṣẹ́ Ọlọ́run là ń ṣe company wo lọ́lọ́run dá kalẹ̀ tó táyà ń play àwọn èèyàn sí company wo ẹ sọ fún wa o lè ní ẹ lọ wá ṣẹ́ṣe àwọn àfáà kọ̀ọ̀kan tí wọ́n sì tó ń ṣe business o àwọn àfáà dáadáa ni àfi bá a dẹ̀ ṣe rí àwọn àfáà kan náà tún bá ta pé ìwọ àfáà tó bá ti tún níṣẹ́ mi lẹ́yìn àfáà ò mọ ohun tó ń ṣe àwọn 419 àwọn scammer àwọn olòṣì àwọn orí má nàjẹ́ CSI owó bàbá dami olódodo ọmọ ọkọ Yorùbá tọkàntọkàn ẹ ṣé mo dúpẹ́ Àjàdí Òsénì Kẹ́hìndé ọmọ méjì tẹ bá ń pèjì rẹ kẹ máa làdí ẹ o táyé lolú pọ̀ lọ́dọ̀ mi látòrí Àjàdí Òsénì Kẹ́hìndé tẹ bá ń pèjì rẹ kẹ máa làdí ẹ o táyé lolú pọ̀ lọ́dọ̀ mi kì í ṣèjì rẹ olójú edé kì í ṣèjì rẹ olójú edé kì í ṣèjì rẹ agbébóòlò lọ́jà o kì í ṣèjì rẹ agbébóòlò lọ́jà o táyé lolú tìyẹ́ dìrè o wa ẹdúnjọ bí tìyẹ́ dìrè o wa a kì í dágún ṣe lẹ́yìn àpè náà o oríjórúkọ oró ẹ o èléjì rẹ òkè ìṣòro tó ń bọ̀ lọ́nà o ti bì wọ́n wọ́ pátá táyé lolú o ti dì wọ́n wó pátá mọ tí mo fi láìkè ìbejì náà bí lé mi ẹ̀gbọ́n mi tún bí ìbejì èmi mo tọ́ wọn ní 99 Adéyẹmọ sọ Yorùbá nation di gbogbo di nǹkan tí gbogbo wa ń tẹ̀lé ẹ ṣé mo dúpẹ́ tí ẹ bá mọ̀ọ́re ni kò yẹ kẹ́ ẹ bú rárá wọn ò mọ̀ọ́re ni Jésù ní bàbá dáríjì wọn nítorí pé wọn kò mọ ohun tí wọ́n ṣe àlè dáríjì àáfàá gé Jésù ní bàbá dáríjì wọn nítorí pé wọn kò mọ ohun tí wọ́n ṣe àlè dáríjì pásítọ̀ gẹ́rígẹ́rí Jésù ní bàbá dáríjì wọn nítorí pé wọn kò mọ ohun tó ń ṣe àlè dáríjì àáfàá tó fi aláboyún tó fi ṣe pílà ní ṣọ́ọ̀ṣì Olódùmarè ò kì í ṣọba àkà ọba forget no forgive ni tó bá forí ẹ̀ṣẹ̀ jì ẹ́ tó sọ pé òun forí jì ẹ́ gbogbo èyí tó wọ́n ti ṣe kalẹ̀ ẹ́ jìyà ẹ̀ Jésù ní bàbá dáríjì wọn nítorí pé wọn kò mọ ohun tó ń ṣe àlè dáríjì àáfàá babaláwo àáfàá tó ti di babaláwo òkà àáfàá gẹ́rígọ́rùn ìmáàmù tó bá ṣe sáfúnilá àtọ̀ ìlú sáfúnilá bísíláì rámánì àlè dáríjì yẹn ẹ̀ bá ràn mú torí èdè elédè gbogbo ohun tẹ́ ẹ ṣe kalẹ̀ lẹ́ máa jẹ́ Ọmọládé dàda wọ́n ní èrò ẹ̀dá wọ́n ní ẹlẹ́à ṣé kí lẹ́kọ̀ọ́ iná mi understand bóyá kẹ́ ẹ tún kọ dáadáa ṣé ẹ máa ṣàwo ni àbí ẹ má ṣàwo kò sẹ́ni tí ò ṣàwo nítorí pé wọ́n tán bá ti sọ script kan fún tó ti sọ jáde tó ní gògóńgò tó ṣe ní ṣọṣọṣọ àwo ni ẹ àwo owó lẹ́ ń sọnù ẹ̀ àwo mímọ́ ni mo ṣe àwo mímọ́ ni mo ṣe àwo Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóòyàjù ni mo ṣe èmi ò ṣàwo káwo tó ń dá lérú tó ń bayé jẹ́ tó ń pọmọlàkejì lẹ́kún àwo tó funfun ni mo ṣe àwo tó funfun ni mo ṣe àwo tó funfun ni mo ṣe èmi ò ṣàwo ká mi ò ṣàwo ọ̀dájú àwo tó funfun ni mo ṣe ṣe bédè yìí náà fi kó bọ́pọ̀lọpọ̀ tó bá ti sọ páláwo lẹ́nìkan á ti wò pé bóyá àwọn tó máa ń wà níléèdì àwo póríṣiríṣi àwo funfun làwa ṣe àwo òṣàwò ọ̀dàlẹ̀ àṣàwò èké àbátẹ̀yàn jẹ́ àárín tó ń dá ká sọ pé ó bàjẹ́ báwo wá lọ́ba tó ní wó ṣe ní kún wa. Okay, ẹ ṣé mo dúpẹ́ ìyá mi Ọmọládé dàda God bless you wọ́n ti sọ ohun tó yé mi báyìí ojú òní ti wà bàbá dáríjì wọn nítorí pé wọn kò mọ ohun tó ṣe ọlọgọrí èèyàn ní Jésù ti bẹ́ẹ̀ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ wọ́n ti sọ pé Jésù kú fún wọn nítorí ẹ̀ṣẹ̀ òtórí ẹni pásítọ̀ ṣe ń rí aláboyún mọ́ṣáàṣì tó bá gbọ́ pílà yẹn báyìí pé fire in the name of Jesus ẹ tún dẹrù lẹ́ni ẹlẹ́ni àṣẹ
ẹ̀mí tó ti rì mọ́bẹ̀ yẹn ló ń control gbogbo ohun tí wọ́n bá ti sọ ẹ̀ máa wò pé pásítọ̀ kan gbóná wèrè ń ṣe wọ́n gbóná gbóná sí èmi ò ń ṣẹgbẹ́ wọn ìṣẹgbẹ́ wọn tó bá gbóná wèrè ṣẹ́ni tó ti gbórúgbòhùn sínú ṣọ́ọ̀ṣì tó máa wá gbá ọ̀tà báyìí pé Jesus fire on the name of Jesus I command you kneel down for the Jesus kneel down for brother Jesus I command you say lórí irọ́ wọ́n ti rí olúgbòhùn mọ́ bẹ́ẹ̀ mọ́dọ́ ti rí olúgbòhùn ṣé Jésù ṣe rú ẹ̀rí orí yìí ti dàrú ẹ ti ń ṣe èrè Pastor Gay dófúrọ̀ Pastor Gay dófúrọ̀ ẹ máa bá mi lu bíìtì sí àwọn orin kan mo fẹ́ release ẹ̀ Pastor Gay ó ṣe olúwa ọba tó táṣìírí pásítọ̀ tó ń dófúrọ̀ olúwa ẹ ṣé o tẹ́dáṣìírí pásítọ̀ tó ń dófúrọ̀ olúwa ẹ ṣé o tẹ́dáṣìírí pásítọ̀ tó ń dófúrọ̀ Pastor Gay stop ṣe bẹ́ẹ̀ Pastor Gay ẹ̀mí mímọ́ ò fẹ́ Pastor Gay ẹ̀mí mímọ́ ò fẹ́ bẹ́ẹ̀ Pastor Gay stop ṣe bẹ́ẹ̀ Pastor Gay stop ṣe bẹ́ẹ̀ Pastor Gay tó ń dó fúrọ̀ Pastor Gay tó ń dó fúrọ̀ ọlọ́run ò ẹ Pastor Gay tó ń dó fúrọ̀ ọlọ́run ò fẹ́ Pastor Gay tó ń dó fúrọ̀ alálẹ̀ ilẹ̀ Yorùbá ò fẹ́ mo sì lọ ọ̀dọ̀ Sàsú tí mo fẹ́ lọ rìlíìsì orin ẹ wo bí tí wọ́n bá yé àwọn ọ̀dọ́ wa dé tí wọ́n bá yé wọn jẹ́ dé a dẹ̀ máa sọ wípé Daddy in the Lord ẹ lọ sórí òkè kan ẹ mọ̀ pílẹ̀ ohun tó ń fi ṣe ànúrí yìí ti dàrú ẹyẹ tẹ̀lé wọn kí kálukú stay on your lane ni stay on your lane dúró lórí orí ìrìn àjò ẹ dúró lórí ẹsẹ̀ ẹyẹ tẹ̀lé wọn yìí náà lẹ̀ ń fún wọn ní liver. mo bá òjò ní ilé ni. ẹ jókòó. mo bá òjò ní ọ̀dọ̀ wọn ni. ẹ wojú Pastor Gay tó ń dó fúrọ̀ ẹ wojú Pastor Gay tó ń dó fúrọ̀ ẹ wojú Pastor Gay tó ń dó fúrọ̀ rọ̀nà máa ń dó iṣẹ́ náà ṣe dédé rọ̀nà máa ń dó iṣẹ́ náà ṣe dédé. no pastor sọ pé ilẹ̀ kọ́ àwọn. orí yomi ọ̀sà ṣẹ̀ṣẹ̀ ẹni tí ó introduce yín sí pastor olùkọ́ pastor olówó aṣọ fún pastor pé ẹ má wọrí pé olówó aṣọ fún pastor pé kí wọ́n má wọrí pé ẹ̀yin lè bá wọn ṣe. Pastor Gay tó ń dó fúrọ̀ nọ́mbà dáa níjọ kó débì. wọ́n tún dárúkọ adára níjọ. àwọn gan fẹ́ dára níjọ. wọ́n tó ń dó fúrọ̀. àwọn gan fẹ́ dára níjọ wọ́n fẹ́ rán létí ìjọ tó máa wọ club yẹn. ẹ tí ẹ ti mọ̀ pé lẹ́yìn dó fúrọ̀ ẹ wọ pọ́n wájú ẹ̀. ẹ wo rojú ẹ̀ ṣìkìtì àwọn sẹ́ẹ̀tì àwọn ọdó fúrọ̀ àwọn sẹ́ẹ̀tì àwọn ọdó fúrọ̀. ẹ má ṣe pé Pastor Gay tó ń dó fúrọ̀. wọ́n náà dára níjọ smart gan ó yà wèrè gan ó smart gan. tẹ́bá ní kó wá sí ọ̀dọ̀ yín léni ó lè lóun wà lọ́dọ̀ ó lè lóun wà l'Àbújá. Pastor Gay tó bá kó máa ń wà ní wọrí. wọ́n jọ ṣe tútù. àwọn ganan sọ fún mi wọ́n sọ àwọn tó wà ní ìdíje kìíní wọ́n sọ adá níjọ wọn bẹ́ẹ̀ àwọn adá níjọ kọ́ ló kọ́ àwọn ló kọ́ wọn. àwọn tí wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ kí sára ń. bẹ́ẹ̀ ni o Àjàdí. ẹ máa sọ fún mi pé ẹ kò ìdèbí náà ní wọ́n máa dé yẹn mọ́ rí o. mo sọ fún wọn mo ní adá níjọ èmi àti ẹ ti mọ́ra ti pẹ́ kó tó di pé mo mọ̀ yín ẹ máa ní ẹ láìkẹ́ ọ ẹ ṣe ẹ tún jowú. wọ́n ti ń jowú. Gay. ẹ tún jowú Gay. ẹ ti ń jowú. Pastor Gay tún jowú ẹ lórí ìfẹ́ máa dó fún. wọ́n jà ní sà. wọ́n jà ní. ìfádàre ẹ kú ẹ̀rín lẹ́ máa rín ẹ̀ ní sunkún bàbá mi. wọ́n dẹ̀ ti rí ìyàwó mi gbà yẹn tó tí yẹn lówó lọ torí ẹ̀gbọ́n mi illiterate kò kàwé so wọ́n fi wọ́n bá tiẹ̀ rárá ìyẹn dẹ̀ bí wọn mẹ́ta fún wọn. wọ́n dẹ̀ jọ wá láti Oǹdó náà ni. Yes sir. kí ló tí wọ́n wá kúrò lọ́dọ̀ wọn nígbà tí ẹ̀gbọ́n rẹ tó jẹ́ ìyàwó wọn kúrò lọ́dọ̀ wọn. reason tí mi ò fi kúrò ní wípé tí bá kúrò tí máa lọ sọ́dọ̀ kù sí tí mo fẹ́ máa ṣe bẹ́ẹ̀ máa padà sí iṣẹ́ ọ̀rọ̀ máa dáko. wọ́n tún sọ ìrántí kókò gbọ́dọ̀ délé. síìmù mi tí mo fẹ́ máa ń pè àwọn ọmọ mi àwọn nọ́mbà ó wà lọ́wọ́. Pastor Gay tó ń dó fúrọ̀. ẹ̀gbọ́n rẹ̀ wọ́n ní ẹ̀gbọ́n ẹ̀ sọ pé ẹ̀gbọ́n òun pé wọ́n bóun ẹ̀gbọ́n òun ṣe báwọn náà ṣe sí ẹ̀gbọ́n. ó yá. Pastor ẹ sọ̀rọ̀ ká máa lọ ní. Pastor Gay tó dó fúrọ̀. ọmọ yìí ẹ̀gbọ́n ìyàwó mi
ìgbà tó òun lọ evangelist tó sọ pé kó débì òun ló lóun àmútira torí ẹ̀ ni ò fi tẹ̀lé lọ èmi náà ni mo dẹ̀ mú tí mo mú ti àwọn ọmọ ẹ̀ pé kó máa gbébẹ̀ nínú ìrìn àjò rẹ̀. pásítọ̀ àní ìyẹn kọ́ ẹ sọ. wọ́n ń wíru. tó bá yẹ kẹ́ apologize tí ò bá yẹ kẹ́ apologize. gbogbo ìta àkọ́kọ́ yẹ irọ́ náà pamọ́ mi. pásítọ̀ dé ìrẹ́tẹ́ wíru náà. èyí tó dìde bíi náà irọ́ ló pamọ́ mi. irọ́ ni ọkùnrin ọmọ yẹn náà orí pẹlẹbẹ bíi kóró station yẹn. mi ti dé ó pé 4 lọ́wọ́ mi. àwọn alálẹ̀ àtàṣírí gbogbo yín àwọn alálẹ̀ Yorùbá ti dìde àṣírí gbogbo yín á tú àṣírí yín ò ní bò àṣẹ́gun. Another one. Gbogbo kejì ẹ play voice note yìí. ẹ bá play àfẹ́ gbọ́. ẹ ṣé mo dúpẹ́ wọ́n ní àfi ọmọ àlè ọmọ Yorùbá tó bá fẹ́ purọ́ kò sí olódodo tó dàbí ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà Adéyẹmọ owó bàbá dami ní gbogbo ilẹ̀ Yorùbá láéláé ẹ ṣé mo dúpẹ́. àgbọn tí pásítọ̀ gé ń wí o ẹ wò ìta àti gbọ́kọ́lọ́ ń fore sí ẹ ti rójú pásítọ̀ gé tó ń dó fúrọ̀ pásítọ̀ gé tó ń dó fúrọ̀ pásítọ̀ gé tó ànáṣírí gbogbo yín ò ní bò gbogbo ẹ̀yin tó kù ṣé ẹrẹ́ yìí tẹ́ ẹ kú tí wọ́n ẹ̀ṣẹ̀ ń tó àṣírí yín tó ẹ̀ṣẹ̀ ń tó àṣírí yẹn gbogbo ohun tẹ́ ẹ fi sílẹ̀ máa dòbu ni àṣẹ́gun lórí ilẹ̀ bàbá títí wọ ẹ̀sà àwọn bàbá tiwa dolóògùn kà ẹ̀sà àwọn bàbá títí díwá dẹni tó yẹ pé ẹ̀sìn Yorùbá ọ̀ràn lẹ̀ nílẹ̀ ẹ̀ mọ̀ àfẹ̀sìn ẹlẹ́sìn ní gbogbo agbọ́dọ̀ ṣíjú sí ṣé bọ́ rí burúkú tá ìṣe yìí náà ni tó máa sọ pé inú agbára Yorùbá náà ti rí ṣé àwọn náà sẹ́yìn kan máa dófùrọ̀ ṣé àwọn bàbá ti wá dófùrọ̀ rí ẹ̀sìn ẹlẹ́sìn tá ìsìn náà ṣé Jésù ṣò dófùrọ̀ rí àná lórí burúkú ni ní nísinmi pásítọ̀ tó mú ọmọ ọlọ́mọ tó ń bá sùn láti ìdí láti fùrọ̀ ọkùnrin ẹgbẹ́ ṣé ẹ ti rí pé tá a bá ń sọ fún yín pé ẹ jí ẹ má sùn bẹ́ẹ̀ mi ṣe wèmí ò ná síwájú nú ẹ̀sìn wàhálà tí ń bá jẹ́ kìrìsìtẹ́nì gan lè ní pásítọ̀ nítorí pé orí mànà jẹ́ aṣòṣì mámọ̀ ní gbogbo wọn tó ń bá ń gbàdúrà tó ń gbà pẹpẹ fire in the name of Jesus I control you sọpẹ́rẹ́pẹ́rẹ́pẹ́ ẹ̀dùn ọ̀nà èdè wo náà ti ẹ̀ ń sọ ná ṣé France ni àbí Germany àbẹ́dẹ̀ wo tún ní àkùkù gbèdè tá a gbọ́ sọpẹ́rẹ́pẹ́rẹ́pẹ́ ẹ̀bí àdẹ̀rí fídíò Jésù ìpósèdè àkí ẹ̀yin àfáà ẹ̀yin pásítọ̀ gidi o nítorí pé òkùnkùn ò ní kùn kò nínú má mọ́nú ẹ̀yin pásítọ̀ original wà tẹ́ ẹ dúró lórí ọ̀rọ̀ tí Jésù sọ kalẹ̀ amọ̀pẹ́ wa o ṣé ẹ wá ráwọn kànda tó ń wà lọ́dọ̀ yín àti àfáà o àti babaláwo àti pásítọ̀ o àwọn alálẹ̀ máa táṣìírí gbogbo yín gbogbo èyí tó ṣe pé ẹ fi tó dúdú sínú ẹ wá tún funfun síta tó bá ti rí wọn máa ṣe pé daddy the Lord daddy the Jehovah daddy prophet daddy kiri kan ẹ ti láàárọ̀ bá ẹ ní lálẹ́ pẹ̀lú àṣẹ Elédùmarè nítorí pé tìmùtìmù kẹ́gbìdà sínú níyín tí wọ́n bá rí yín wọ́n máa rò pé ẹni Ọlọ́run níyín kí ni wọ́n ń pè lẹ́ni Ọlọ́run Jésù Kristi ìwà ni wọ́n fi ròyìn ẹ̀ wọ́n ò fẹ́ sí ròyìn ẹ̀ Jésù ṣe báyìí bí Jésù ṣe báyìí ó sọ mi dọ̀tí wáìnì gbogbo iṣẹ́ tí àwọn tàná ṣe ni wọ́n fi ròyìn wọn àná mọ́mọ́ sàràsàrà wọn ò fẹ́ sí ròyìn ẹ̀ ìwà ni wọ́n fi ròyìn ẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo àwọn Abraham àwọn John àwọn Yusuf àwọn gbogbo wọn ìwà náà fi ròyìn tiwọn kí náà fi ròyìn titi yín ẹgbẹ́ sì lórí bíi ti háràhárà ẹ̀ ń pọmọ ọlọ́mọ lẹ́kún ṣe bẹ́yìn náà lẹ́bá ìjọpọ̀ wọn sọ sórí kan wọ́n ní alápàtà lẹ́ni làwọn ènìyàn wọ́n wá kó wọn pé wọ́n fẹ́ lọ ṣe patí ń bì kan wọ́n kó wọn lọ bọ́n ṣe history yẹn ti pẹ́ o tẹ́mi ti gbọ́ o ìròpó thread lórí Facebook ìròpó kí Facebook tó tiẹ̀ tó dé gan ni tàbí after tó dé náà tán ní alápàtà ni wọ́n kí wọ́n máa lọ kán wọ́n fẹ́ ṣe patí wọ́n máa pẹran mọ́jú ni ìgbọ́n débẹ̀ odidi èèyàn ni wọ́n ní kán máa pa wọ́n bá kun wọ́n tán wọ́n sè wọ́n jẹ wọ́n àwọn kan náà pílà ṣọ́ọ̀ṣì báyìí ni wọ́n sọ pé ó lọ rí odidi aláboyún mọ́ lóríṣiríṣiríṣi nǹkan tá à ń gbọ́ kí ló dé
ṣé dandan ni kẹ́ kórí burúkú yín kẹ́ lọ mẹ́sìn ni àbí ohun tí wọ́n kọ sínú Bible ni pé ẹ máa dófùrọ̀ ọkùnrin sọ́kùnrin ẹ máa dófùrọ̀ ara yín àwọn ọ̀ràn tó ṣerú ẹ̀ lánàá wọ́n náà pa wọ́n run ni báwo ò tiẹ̀ gbọ́ báàsì láyé aṣágbọ́ kí ló dé ìran ọmọ adúláwọ̀ wọ́n wá ẹ wá ti torí ẹ̀sìn yẹn ti wò ó pé nítorí pé wọ́n ti sọ pé ẹ wo Ọlọ́run á sẹ̀san ẹ jẹ́ fún gbogbo sílẹ̀ fọlọ́run bí yín dá nígbà yí àwọn bàbá títí wá ní ṣé kó o kú ní sọrí burúkú kó o rìn lọ ní kó o ṣòfò ṣebí pò di pé nínú di láìwá iná lè rọ̀ jíhùn ọ̀dọ̀ Ọlọ́run láti wọ́ ọ̀dọ̀ ẹ̀ la máa padà sí lẹ́ṣẹ̀ ń pa àwọn ẹni ẹlẹ́ni lẹ́kún jayé nílẹ̀ Yorùbá lánàá tó ọmọ kékeré bá kú wọn wádìí ohun tó pa bàgbàlagbà kú wọn wádìí ohun tó pa ìgbà tẹ́sì dé lọ́dún náà ní láìwá iná lè rọ̀ jíhùn ọ̀dọ̀ Ọlọ́run láti wọ́ ọ̀dọ̀ ẹ̀ la máa padà sí àmọ́ bẹ́ẹ̀ ṣé báwọn kan ní pa wọ́n láìpẹ́ ọjọ́ àbáwọn kankan ní pa wọ́n láìpẹ́ ọjọ́ orí yìí ti burú ṣé wèrè kó kú ni wọ́n á jí ẹlòmíì ní nǹkan wọ́n á jẹ́ ẹlòmíì ní nǹkan ìgbà tí wọ́n jí ẹrù mi lọ́dún tí mo sọ pé àwọn ìyá kan support mi yẹn mo fẹ́ gbégbèsè o wàláì tàláì mo fi dọ́tí máa pàdé Olódùmarè mo fi búra ṣé kó kú ni jí mi ní nǹkan kó kú kó rìn lọ ni aganjú ni máa fi wà aganjú ni wọ́n ní lọ́dọ̀ títí wẹ̀ ẹ́ wúkú ni ìdẹ̀ríṣẹ́ ìtọ́láyé tó nẹ́rọ̀ nítorí pé ohun tójú o lè rí òun lójú ẹ̀ rí jí mi ní nǹkan kó kú dànù ni nítorí pé tí wọ́n bá dúró pẹ̀lú ayé ọkàn ẹni tó lọ jí nǹkan yẹn pa lẹ́kúnjayé ni ó ba yé ẹ̀jẹ̀ ni òun náà máa wò ẹran èmi sọ́rí Ọlọ́run ọba tó ní wá kò ní sọ̀kalẹ̀ wá gbèjà wa àwa ara wa yìí náà lájọ máa ṣe kíni láàrin ara wa jí mi ní nǹkan kó kú ni sọ pé o fẹ́ bà tèmi jẹ́ kọ́ba tó ní mi ti gbé mi síwájú kí n bà tiẹ̀ jẹ́ no gree for anybody kò ní dáa fún yín irú àwọn pásítọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ti lè rí nínú ọmọ ìjọ pé ó ń ṣe bẹ́ẹ̀ o wọ́n máa ní àdánwò ló jẹ́ fẹ́ ní Ọlọ́run ibi tí Ọlọ́run wọ́n máa ti kó wa lórí ọbẹ̀ jẹ́ ti pé díẹ̀ sí o wọ́n máa ní Ọlọ́run fàdánwò tiẹ̀ síbẹ̀ ni ó wò bóyá ẹ máa borí àdánwò ẹ máa gbọ́rọ̀ o ọ̀pọ̀lọpọ̀ á ti rí pé ó ń ṣe bẹ́ẹ̀ ní ọmọ ìjọ o both Muslim and Christian ni o wọ́n á ti rí pé ń ṣe o wọ́n ní ẹ máa bẹ lóhùn fún dádì o ẹ wá foríjì fún dádì o ẹ jẹ́ abẹ Jesus kí Jesus bá foríjì wọn Jesus lè dédé gbé àdánwò ó lè jọ fi dán wọn wò ní bóyá wọn máa borí ẹ̀ ẹ jẹ́ akún fún bẹ lọ́hùn àdúrà ní orúkọ Jésù di love sọ́rọ́gídé Daddy forgive him, Daddy forgive him, Daddy forgive him, Holy Spirit forgive Daddy, forgive Daddy, forgive Daddy. Ṣé kó kú ni nílẹ̀ Yorùbá ẹ̀yin olórí burúkú orí mànà jẹ́ ẹsẹ̀ lòṣìwà yìí kò ní dáa fún gbogbo yín àṣírí yín á tú gbogbo pásítọ̀ dófùrọ̀ gẹ́rígẹ́rí àfáà gẹ́rígẹ́rí àwọn ìmáàmù kan tó ẹ̀ṣẹ̀ mú wọn ní Kòròdú ni ìmáàmù lẹ́nu yẹn orí èèyàn ẹ jẹ́ n wò bóyá ó tiẹ̀ wà ń bì báyìí ẹ jẹ́ n wò náà bóyá mo sèfù ẹ̀. ẹ jẹ́ n tiẹ̀ kọ́kọ́ gbọ́. ìpín sọ̀rọ̀ mi dayọ̀ mamore. ọ̀run mi dà sọ̀rọ̀ mi dayọ̀ mamore. ẹlẹ́rìí ìpín sọ̀rọ̀ mi dayọ̀ ènìyàn more. ọ̀run mi dà sọ̀rọ̀ mi dayọ̀ mamore. Ifá olókun á sọ̀rọ̀ dayọ̀ o. Ifá orí mi rèé. Ifá orí mi àpẹẹrẹ àyà mi àgbèsò. Kábíyèsí Elédùmarè Ifá o. bí wọ́n bá ń porí rẹ níbi má ṣe gbàbọ̀dọ̀. mo ti bá wọn nífá mo ti bá wọn ṣẹfá mo ti bá wọn ní má gbà mọ wọn ṣe dẹyọ. orí mi wá lórí àpèsè torí mo nífá. orí mi lórí àpèsè torí mo nífá. ọmọ àrùn gbé gẹ̀gẹ̀. Egude ọmọ eléégún ni mí ọmọ eléégún ni mí ẹni ò lè fẹ́ mi kọjọkọ ọmọ eléégún ni mí èmi àti ní Facebook yìí ibi ire lẹ́yìn àfọ àti mi dé
Ọ̀rúnmìlà bàbá agun ọmọrègùn àtórí ẹni tí ò sunwọ̀n ṣe kálukú ló ní background ilé ẹ̀ ẹyẹ ṣòṣì àbọ̀dé pẹ́ẹ́dọ̀ ọdún ní lọ ṣe é gún ilé bàbá wa àti pásítọ̀ wọn máa bá sọ fún yín pé má dé bẹ́ẹ̀ aráàmù ni ẹbọ ni bẹ́ẹ̀ bá ti ṣe Jésù Kristi ẹ lè jókòó sí ọwọ́ ọ̀tún olùgbàlà ní títí wọn ti Islam ní pé ẹ lè jókòó sọ́wọ́ ọ̀tún ànábì èmi adẹ jókòó sọ́wọ́ ọ̀tún Ọ̀rúnmìlà ló bá tán àbí kí là ń bá ká gbogbo ohun tó fi dì sí fún àwọn èèyàn tí wọn ò mọ̀ tún sósì nìyẹn wọn ò mọ̀ tún sósì tó bá ń sọ̀rọ̀ yẹn báyìí á dàbí pé wọ́n ti ẹ̀ báwọn yẹn gan lò gbàrí ni lórí irọ́ tìmùtìmù kẹ́gbìdà àánú gbogbo wáyé náà ni ò ṣe é tẹ̀lé èmi ti mọ ọba tí mò ń sìn mo ti mọ Olódùmarè nítorí pé ọba tí ò ní gbẹ́bí fáláre tí ò ní gbáre fẹ́lẹ́bi ni Olódùmarè ọba tó ṣe é pé tá à ń retí wájú tó ń gbẹ̀yìn yọ ni ọba forgive no forget lọ́lọ́run kí ni wọ́n ń pè lẹ́sìn ṣe dáadáa sọ́mọlàkejì ẹ má bàtà ọmọlàkejì ẹ jẹ́ ẹni tó ga máwọ̀ náà pé kó jábọ́ ṣe dáadáa láàrin ẹbí nínú ara okùn ẹbí má joyè ìdààmú inú ẹbí má joyè ìdààmú àdúgbò ohun tó ń pè lẹ́sìn nìyẹn ẹ ṣe dáadáa síra yín ẹ ríra yín ẹ kíra yín ẹ fìfẹ́ hàn ìfẹ́ ló sọnù láàrin ilẹ̀ fi ń ṣòṣì lẹ́ ń ṣòṣì mẹ́sìn ìfẹ́ ló sọnù ìwọ tó sọ pé pásítọ̀ ní òun yòdì ìwọ tó ní àṣẹ́kì wà lè kórin wà lè ṣe máa kéde sí ṣéèkì ìkànnì ẹ o dẹni tó ń bájà ládùúgbò wọn ọmọ ẹsẹ ni ire ládùúgbò ó wá sọ pé o nẹ́sìn ẹ̀sìn ló ń ṣe ọ̀ríjínà wa tá a jẹ́ lẹ́sìn rèé àwọn òbẹ́ nìkan jà òjò ni wá àbẹ́ nìkan kan ṣọ̀tá kárí yín kákí yín àníyàn wa sí ìkóní nǹkan kọ́ba tó ní wá fi sẹ̀sán fún wa àní tẹni tó ń da kásán kó bàjẹ́ àní kó ló má ro odò àní kó ló kó má ro oko kí ló tún wá kù orí yín ò pè ẹ bá fẹ́ sọ̀rọ̀ aláwọ̀ ọ̀fẹ́ pọ̀pọ̀bìnrin dá sọ̀rọ̀ Yorùbá pọ̀bìnrin dá sọ̀rọ̀ nítorí pé àwọn ọmọ rẹ̀ mi òrìṣàbùnmi ìyálóde ọ̀fẹ́ gbà gbogbo àwọn obìnrin akọni àwa aládé padà yìí ìyálóde ṣáàní mi ò ìyálóde Ifápọ́nyìnsọ́lá ìyálóde ṣáàní mi ò ìyálóde Aláṣàbí o ìyálóde ṣáàní mi ò ìyá ni mo jẹ́ fún gbogbo yín gbogbo ẹni bá bínú Fákànyìnsọ́lá Ọ̀ṣun nìkẹ́ o ìṣẹ̀dá mi gbọ́ o orí mi gbọ́ ìṣẹ̀dá mi gbọ́ o gbogbo ẹni bá rore sí mi kìrè ó máa jẹ́ tiwọn o ẹni bá ti ra burú tíntín gbogbo àbúrú ilé ayé kó máa lọ sọ́dọ̀ wọn ó ti rí bẹ́ẹ̀ ṣe o àṣẹ ti igun títí láéláé ó máa dùn fún mi títí kalẹ́ ní pẹ̀láṣẹ Elédùmarè ọlá àníyàn mi sí ìkó ní nǹkan àníyàn ṣáájú ń gbẹgbẹ ẹ̀yin tó ìpẹ́rù ọkàn yín ò dá tẹ́ bá rí tẹni tó ń dá báyìí bíi pé kó já wálẹ̀ ni ẹ̀yin lẹ́dẹ̀ máa padà já wálẹ̀ àwọn ọ̀rẹ́ ni tó ṣe nǹkan rẹ̀ ká bínú sí rí inú tiwa máa dùn ni àásúre fún Olódùmarè ibi tó dúró máa kó dúró báyìí kó débẹ̀ takú jẹ́ kí tiwa náà dáa ó dẹ̀ máa dáa àníyàn ṣáájú ohun gbogbo yàtọ̀ sẹ́yìn aṣòṣì máa mọ̀ ẹ̀yin ṣẹpẹtẹ́rì àlìsí àjọrin ṣẹpẹtẹ́rì ẹ̀yin ṣẹpẹtẹ́rì adófùrọ̀ níṣẹ́ àní ṣẹpẹtẹ́rì òbò oṣù lẹ́lẹ́ wàláì kẹ́rí yèyé mẹ́ṣọ̀ kọ́ bá mi gbé obìnrin yẹn lékè gbogbo ọ̀tá títí láéláé ni ó ní ṣẹpẹtẹ́rì òbò oṣù lẹ́lẹ́ àwọ̀káwọ̀ mẹ́wàá ṣẹlẹ̀ ní Facebook yìí o Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ àwọn òyìnbó tó bá ṣẹlẹ̀ àwọn ni ò jẹ́ ká ronú kú sílẹ̀ Yorùbá yìí àìjẹ́ bẹ́ẹ̀ sọ́sídì tán yọ ìyá á ti pọ̀pọ̀lọpọ̀ èèyàn bó adúpẹ́ fọ́lọ́run pásítọ̀ Dófùrọ̀ ọmọdé yẹmọ ò ní ikú o làṣẹ Ọlọ́run ọba gbogbo ẹni bá rókùrọ̀ ọmọdé yẹmọ gbogbo yín lè máa kú tán yányán tẹ̀bí tẹ̀rí tàràtàrà tọmọtọmọ tọkọtọkọ tí gbogbo olólùfẹ́ yín o gbogbo yín lè máa rá máyé gbogbo ẹni bá sọ pé kọ́ máa dé yẹ mọ́ máa wá sílẹ̀ Yorùbá o pé kó wá ṣòkù ìyá ẹ̀ o ọmọ Adéyẹmọ ò ní dé bá gbogbo wọn gbogbo ẹni bá sọ yí pé kí Fákànyìnsọ́lá kó má lọ sílùú Ìgbòho Ìfákànyìnsọ́lá Aláṣàbí ò ní dé bá gbogbo wọn
gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ wá ṣe ayẹyẹ kẹ́yìn o fún ìyá ọmọ Adéyẹmọ gbogbo yín lẹ máa dé bá wa ní ìdùnnú o látòrí yeye dára o ìyá mi alájà kún yàrá Dr. Sabi brother mi ò ṣàǹlá o bàbá mi Fàtáyì o gbogbo yín lẹ máa dé láyọ̀ ọláyọ̀ mi Kóìkí o wà á dé bá mi láyọ̀ o àti gbogbo ẹ̀yin ọmọ ọkọ tí ò ságbára àti dárúkọ gbogbo yín lẹ máa dé láyọ̀ o bò wá ṣe ẹlẹ́gẹ̀ẹ́bẹ́ ẹ̀dẹ́ láyọ̀ àdìwá yìí tì gbogbo àwọn náà bá ti sọ pé kùbí tá a fẹ́ gbà àwọn alálẹ̀ àti gbé wọn mì kó tó dìgbà yẹn àṣírí gbogbo wọn á tú. ìpín sọ̀rọ̀ mi dayọ̀ mamore. Ọ̀rúnmìlà sọ̀rọ̀ mi dayọ̀ mamore. ẹlẹ́rìí ìpín sọ̀rọ̀ mi dayọ̀ èmi amore. Ọ̀rúnmìlà sọ̀rọ̀ mi dayọ̀ mamore. Ifá olókun á sọ̀rọ̀ dayọ̀ o. Ifá orí mi àpẹẹrẹ àyà mi àpèsè o. orí mi àpẹẹrẹ àyà mi àpèsè. bí wọ́n bá ń porí rẹ níbi má ṣe gbà bọ̀dọ̀. mo ti bá wọn nífà mo ti bá wọn ṣẹfà mo ti bá wọn rìn má gbà mọ wọn ṣe dẹlọ. orí mi wá lórí àpèsè torí mo nífà. mo wọ́dọ̀ máa kẹ́ra ọmọ àrùn gbé gẹ̀gẹ̀. Egungun ilé bàbá mi o. Ẹ̀yin òrìṣà ilé bàbá mi o. Ẹ pawọ́pọ̀ gbé mi. ẹ pawọ́pọ̀ gbé mi gẹ̀gẹ̀ débi ire ẹ pawọ́pọ̀ gbé mi alẹ́ ọ̀pọ̀lọpọ̀ fún àwọn ṣáàtì wọn máa kọ́kọ́ wò pé kí ló ń ṣẹlẹ̀ gangan Ifá ò ṣe Ọ̀rúnmìlà ẹlẹ́rìí ìpín adórí ẹni tí ò tún wọn ṣe àná kan lè ṣerú eléyìí bèbí ti ṣẹ́jú ni a ti mọ̀ pé àwọn tí wọ́n dárúkọ yìí ọ̀gá ọ̀gá ni ọ̀gá ọ̀gá ni wọ́n ọ̀gá ọ̀gá ni wọ́n ọ̀gá ọ̀gá ni wọ́n mo dúpẹ́ lórí love tẹ fún mi Muhammed Muinat àwọn ọmọ ọkọ Yorùbá Ifá orí mi rè o jẹ́ kó orí mi sọre kọ́mọdé pawọ́pọ̀ kan gbé mi débi re Ifá orí pẹ̀lú ògo Ọlọ́run gbogbo àwọn ẹni bí nínú ìṣẹ̀ṣe tí wọ́n jẹ́ kán máa rí ìṣẹ̀ṣe ní ìṣẹ̀ṣe pé ìkànnì ohun tó dáa ní ìṣẹ̀ṣe Ọ̀rúnmìlà bàbá àgbọn mi ìwọ tó sọ fún ẹ pé kó má wẹ̀ṣẹ̀ dúdú ẹ kú bẹ́ẹ̀ ṣe yàn ẹ wo oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe àwa tá a jẹ́ akọ́ ìbínú mọ́kàndí káṣífẹ́ lẹ́yìn káṣí kúrúsì díẹ̀ lọ́sàn-án yìí ni torí pé mi lọ síbi kankan I'm at home today I'm not going anywhere today I'm just relaxed in my house today I never eat today ṣé mo tiẹ̀ ti jẹun lé ní ti ẹ̀rọ tí ó ń jẹ mo dúpẹ́ lọ́wọ́ orí mi ò tí ó jẹ́ ń bànújẹ́ láyé mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi orí mi sọ́rẹ́ mo dúpẹ́ lẹ́yìn ẹ̀yin olólùfẹ́ mi ò tẹ̀ ń fìfẹ́ pọ́n mi lé mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi ò tẹ́ fẹ́ mi tọkàn tara mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi ò Ifá orí mi rè o Asọ̀rọ̀dayọ̀ Ọ̀rúnmìlà bàbá àgbọn mi règùn kò sẹ́ni tó fẹ́ sọ fún mi níbi ìtọ́jú orí mi dé o pé kí nǹkan tí màá ṣe leléyìí láyé mi ìsínú ọmọ 20+ mi ìsínú 30+. àwa náà ti ń wo 5-0 lọ́ọ̀kan báyìí kò lódùmarè ṣọ́ mi títí dìgbà náà o torí ìwọ nìkan lọ́ba ìṣọ́ ìwọ ló ní ìṣọ́ lọ́dọ̀ o ló ní kẹ́ lọ́dọ̀ o jọ̀wọ́ ṣọ́ mi kí n fi dé 5-0 o tí mò ń wo lọ́wọ́lọ́wọ́ ṣáà wà nú ọmọdé ni sínú ọmọ kékeré náà ẹnìkan máa sọ fún mi pé do this do that mo rò pé yá wèrè ṣá Ifá orí mi rè o Ọ̀rúnmìlà bàbá àgbọn mi rè gùn àwa ti kúrò nínú ẹni tó máa dì sí ìfọ̀ ayé àwa ti kúrò nínú ẹni tó máa purọ́ fáyé àwa ti kúrò nínú ẹni tó máa ṣàbòsí fáyé
olótìítọ́ ni mí o mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ìṣẹ̀dá mi ò ṣe o orí mi ò ṣe o oúnjẹ ọmọ rẹ̀ o kò ní kóró lẹ́nu gbogbo wa ọmọ mi jáde látàárọ̀ ó túra nǹkan tí fẹ́ jẹ wáyé ṣètìrọ́jẹ ọmọ oúnjẹ ọmọ rẹ̀ o kò ní kóró lẹ́nu gbogbo wa ẹ̀yẹ́ ṣòṣìbọ́ ìfọkànyìn sọlá aláṣà bí o tún jẹun ọmọ kò ní kóró mọ́ ẹlẹ́nu èyí tó tújú báyìí lọ wà bá wọn jẹ nínú ayé gbé sínú freezer bá mi gbé kìíní ìsinmi gbélé sínú freezer kò gbé sórí table èyí tó tún jẹ lẹ́yìn lọ wà bá wọn jẹ nínú ayé gbogbo ẹ̀yin ẹlẹ́nu kárí ká sọ ebi ló ń pa ìyà ló ń jẹ àwa ti kúrò nínú kí la fẹ́ dà ohun tá a ti dà bó ṣe fẹ́ pẹ́ lọ́wọ́ wa ló kù báyìí o gbogbo ohun tá a ti gbéṣe láyé kó má bàa jẹ́ mọ́ wà lójú adúpẹ́ Ìgbòho òòṣà ẹkùn ọkọ̀ Fúlàní alébọ̀lá ìjagunlabi lára wájú ẹkùn tágídí gbẹ́rẹ́ níjà oúnjẹ ọmọ kò ní kóró lẹ́nu ẹ̀mí oúnjẹ ọmọ kò ní kóró lẹ́nu àwa oúnjẹ ọmọ mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè o àkọ́kọ́ ọpẹ́ mi nìyẹn láyé tí n bá ti dúpẹ́ lọ́wọ́ Olódùmarè o mo tún dúpẹ́ lọ́wọ́ ìyá mi o tí ò fànà bè níjẹ́ rárá tí n bá dúpẹ́ lọ́wọ́ ìyá mi tí ò fànà bè níjẹ́ mo tún dúpẹ́ lọ́wọ́ bàbá mi o tí ò tiẹ̀ jẹ́ kí n joyè bàbá ló mú sọ ọmọ lẹ́yìn kan tí n bá wá dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn tán o mo tún dúpẹ́ lọ́wọ́ adé orí mi adé orí ọ̀kín o tí òjọ́ tẹ́yẹkẹ́yẹ tí wọ́n fi sínú ìgbèkùn ẹ̀sìn Olúwa ò ṣe ọ̀rọ̀ jọyé gbogbo wa ó jọyé wá ní tó bá jẹ́ ìyàwó àfànàbè ní jẹ́ ni kò lè rí báyìí gbogbo ẹ̀yin obìnrin ẹ ṣe dáadáa ẹ má joyè àfitọ́ dúdú fi sínú tu funfun síta ẹ má bà yé aláyé jẹ́ ẹ má fẹ̀mí jọkọ yín lógun ẹ ṣe dáadáa ọmọ ẹbí ọmọ ará ọmọ ọkọ ẹ ṣe dáadáa sí wọn ọba tó ní wá ló máa ṣẹ̀san èmi tó mọ ọkọ dáadáa àtọ́yè ni mo tọ́ wọn kò sí ohun tí ìfẹ́ gbéṣe lẹ́nìí inú àwọn tí mo tọ́ àwọn náà ra àfọn wá fún mi ló bá tán àwọn ò rí pé bá pé nítorí pé olórin tó kọ ni pé káàtì ẹ̀sọ́ pé oníkẹ́ ẹ̀yẹ máa gbórin àwa gbọ́ orin ó dẹ̀ ń yè wá wọ́n ní àtọmọ ẹni àtọmọ lọ́mọ ọmọ ní gbogbo wọn ẹnìkan ò mọ ọmọ tí yóò kẹ́yìn ilé Ọlọ́run ló mọ̀ bí orí ń gbẹ́sẹ̀ lọ ìwọ tó bọ́mọ kọ́lé tó ti báyé gbogbo wọn jẹ́ ayé àwọn tiẹ̀ náà ò lè dá kò rújú rárá Mutiu Adéyẹmí wọ́n ní eégúnbìnrin ògo Odùduwà Ọ̀ṣunfúnkẹ́ ẹ pè mí kó rí mi wò Ọ̀ṣunfúnkẹ́ Ọ̀ṣunkẹ́mi Ọ̀ṣunṣe èyí ìfagànyìn zọlá ẹ ṣé mo dúpẹ́ ìwọ tó o bá mọ rere ṣe tẹra mọ́ ìwọ tó bá jẹ́ kà ló yàn láàyò tẹra mọ́ àtọrẹ àtìkà ìkan ògbé ìyí tó o bá ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí tó bá jẹ́bi ni lọ jáwọ́ bó dẹ̀ jáwọ́ ìwọ ni ọba tó ní ẹ nìyẹn ẹ má torí ẹ̀dẹ̀kẹ́ ẹbẹ̀ ẹ̀dẹ̀ jẹ́ nítorí pé àtẹ́nìtà lẹ́dẹ́ lè léyìn ìwọ tó o bá àwọn ọmọ kan lé tó yàdá tí wọ́n kú òǹlé tí wà àtàwọn ọmọ àti tó kó dé bẹ̀ tẹ́wájọ lò gbà ẹ̀ ní dalẹ́ torí ògo ti wà náà tó lé bọ́ta yẹn ìjọ táwọn ọmọ yẹn bá nísinmi làwọn tiẹ̀ náà máa rọ́wọ́ mú tí wọn ò bá ti nísinmi tiẹ̀ náà lè rọ́wọ́ mú o ọ̀rọ̀ ń bọ̀ lórí yẹn tọ́pìkì kan lọ́tọ̀ ní orí Facebook mo ti ń pàìlì àwọn nǹkan tí màá treat lórí YouTube tí màá treat lórí obìnrin àtọkùnrin ọ̀rọ̀ tí màá treat gan most especially àwọn obìnrin tó ṣe pé ẹ ti máa bá wọn ọmọ ọkọ nílé ẹ̀ẹ́nú kubi tó fẹ́ gbà ṣó mọ̀ pé yálà ìyá wọn kú ìyá wọn wà o bí ìyá wọn bá kú ibi tí ìyá wọn lò ń lọ́njọ́ kan
bí àwọn bá dẹ̀ wá joyè òkú ayé náà tóun náà rìn kiri gbèrègbèrègbèrègbèrè tó wọ́n ń fọmọ sọ́fà ìjọ táwọn ọmọ yẹn bá nísìmí nìyàwó náà máa nísìmí bí ó bá wà àwọn ọ̀rọ̀ tá a sì máa sọ́pọ̀ o ẹ̀bẹ̀ ni mò ń bá dání wáyé kó má fi ikú òjijì pa mí o kó má dẹ̀mí mi légbodò o mò ń bọ́ bá dání wáyé nítorí pé Yorùbá bọ̀ wọ́n ní bá ikú ìṣe òtán o bàbá yìí tí ikú o ìṣèṣìpọ̀ rẹpẹtẹ ọba tó ní mí mò ń bẹ̀ ẹ́ ni má jẹ́ nájà wàràwàrà má jẹ́ kó máa ráyé sọ fún mi pé o àwífún kò gbọ́ ni má jẹ́ kó máa ráyé náà ká kò tọ́ sí mi má jẹ́ kó máa ráyé káwọ́ lé mi léjìká o wípó ti tó bàtà ẹkún bàtà òṣè o má jẹ́ kó yẹ ẹnu ọ̀nà mi ẹ̀bẹ̀ tí mo ń bá dání wáyé kó jẹ́ kí n jẹun ọmọ pẹ́pẹ́pẹ́ kíkú má pọ̀ ọmọ mi kíkú má pọ̀ ọkọ mi o kíkú má pè mí gangan kàbà lè ríre ṣe láyé ẹ̀bẹ̀ tí mo ń bá dání wáyé kó má kánjú pa mí àgbòdé ọ̀sán lọ́wọ́ mi o jẹ́ kójú mi bá mi kálẹ̀ jẹ́ kétí mi bá mi kálẹ̀ jẹ́ kọ́wọ́ mi bá mi kálẹ̀ má gbẹ̀sẹ̀ lọ́wọ́ mi o ìṣẹ̀dá mi yé o má sọ mí dìta ló wọlé orí mi yé o má rọ̀ mí lápá má rọ̀ mí lẹ́sẹ̀ o gbogbo oríkèríkè ara mi o jẹ́ kó bá mi dálẹ̀ àṣẹ́gun ó ti rí bẹ́ẹ̀ oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe abẹ́ tí ẹ fẹ́ pè wọlé ni láì pé mo ti pẹ́ dátà ó yá mo ti ṣojú òpó lẹ̀ bóyá ní bá fẹ́ pè mo ti ṣe ojú òpó báyìí mo ti ṣojú òpó torí mo pa dátà yẹn tẹ́lẹ̀ ni bàbá rẹ̀ ni tó bá fẹ́ pè o mo ti round up nítorí pé obìnrin tó sun rárá fóbìnrin àkọ́ṣẹ́ ni ojú òní ti wà á ní ló ń gbé sọnù bí ò ṣe bí ọmọ á ní wàrà wá tí o ọdún tuntun tá a wà yìí ọdún àlọ́ máa jẹ́ ẹ má dá wọn lóhùn jàre ẹnì yìí kọ pé wọ́n ní òkè ọmọ àlè ọmọ Yorùbá wọ́n fẹ́ sọ wá wọ́n fẹ́ sọ àwa ọmọ ọkọ di mi ìwò ó ti gbé lọ òkè wọ́n fẹ́ sọ àwa ọmọ ọkọ Yorùbá di ẹrú ní orílẹ̀ bàbá wa irọ́ ni wọ́n pa irọ́ ni wọ́n pa a lè dẹrú àwọn náà máa padà dẹrú ẹ bá wa Malam Yusuf ẹ má gbàgbé o ẹ bá mọ́kàn lọ́mọ dáadáa ó ti ṣe tipẹ́ ájìyà ti gbowó àti gbogbo àwọn tó ti blackmail gbogbo ẹ̀yin tó kù tẹ́ ń báyàn lórúkọ jẹun tẹ́ẹ̀rì tẹ́ ń sọ lórí social media yìí wọ́n á kó gbogbo yín wọ́n á tì yín sí gbagba ó yè mí ọmọ erin ilẹ̀ nítorí èmi òkùnkùn morúkọ èèyàn ìṣètò láti bàyàn jẹ́ ètò mi ò dúró fún bàjẹ́ ó dúró fọ́ọ̀rì jìnnà ọmọ ọkọ Yorùbá kétí ẹ̀ ṣí kọpọlọ ẹ̀ ṣí kóráyé ẹ̀ ló kó gùn ẹ̀ búyọ kó yé ṣẹrú òun lè tò yí wà fún òun ló wà fún ẹ má wulẹ̀ ẹ má wọrí máa múṣẹ́ wá fún yín lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ jẹ́ kí n parí YouTube yẹn kí YouTube yẹn bá ti pẹ́ lọ subscribe sí èmi náà máa jùlẹ̀ fún yín a máa juṣẹ́lẹ̀ fún yín ẹ ṣiṣẹ́ báyìí ẹ lọ ṣe báyìí ọmọ aládé ni mí ìyá ṣá ni mo jẹ́ lọ́dẹ̀dẹ̀ àwọn ọmọ mi ìyá alájẹ òṣè aláṣàbí o àwọn ọmọ ọkọ Yorùbá àbọrúbọyè ìyá mi àbọyè bọ ṣiṣẹ́ òní ìpakọyìn sọlá ọ̀ṣun nìkẹ́ ṣe fẹ́ dá ṣètò ni mo wà ní program. Are you online? Yeah. Ó ṣe program lọ́wọ́ mà. Ẹ bá wa sọ̀kan ṣàdúrà fún mi ẹ ṣe súre fún mi. Ẹ ṣe súre fún mi kẹ́ tó lọ. Ìyá mi ajé ló wọlé ìyá jí ògúngún nísọ̀. Ẹ ṣe súre fún mi káyé mi san mí. Ẹ ṣe súre fún mi kẹ́ tó lọ. Ajá bá yín gbé. Ajá ilé yín ṣe bùgbé ìyá mi. Àṣẹ ìyá mi. Àṣẹ wà. Ẹni tọrọ jẹ. Ẹni tọrọ mu láti Èdùmàrè. Àṣẹ wà. Ajé ògúngún nísọ̀ bòjí àfilé yín ṣe bùgbé wọn. Àṣẹ. Nínú ọdún tuntun yìí láti Èdùmàrè gbogbo àwọn olùfẹ́ yín
àtẹ̀yìn náà láti Èdùmàrè ẹ máa rí bá ti tẹ́ ẹ máa rọ́nà gbégbá. àṣẹ wá ẹ̀rí jẹ́ ẹ̀rí mu ọwọ́ yóò ní kọ̀sálẹ̀ àpò láti Èdùmàrè. ajé ògúngún nítọ̀ àfilé yín ṣe bùgbé ẹ̀rí ni lọ́rọ̀ ẹ máa ní lọ́wọ́ ni àfilé yín ṣe bùgbé o. màá bá yín sọ̀rọ̀ lẹ́yìn ètò ẹ̀kọ́ ní padà. ìyá mi ajé ṣé omi ò ní wá yín títí láéláé olólùfẹ́ Ìfàkànyìnsọ́lá nìyẹn àwọn tí wọ́n mú mi gẹ́gẹ́ bí ọmọ bíbí inú mi ìyá mi ẹni sunkún títí ayérayé o ayọ̀ ni màmá bá yín dúpẹ́ àwọn èèyàn nìyẹn àwọn ìyá mi ajé àwọn ọmọ ọkọ Yorùbá ajé o gúgúlù sọ o ẹni tó pé mi wọlé yìí o olólùfẹ́ Ìfàkànyìnsọ́lá ló jẹ́ ìyá mi tó wo mi ṣùṣù o tó sọ pé Ìfàkànyìnsọ́lá ọ̀la ló kú lọ́rọ̀ ẹ o ó di dandan kọ́ lábẹ́ gbé ìyá tó wo mi ṣùṣù o tó ní Ọ̀ṣun ní kẹ́ aláṣà bí o iyì ló kú lọ́rọ̀ rẹ kí yìí bẹ́ẹ̀ gbé dalẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi o tí ó jẹ́ ń ṣe yan mú lórí Facebook o mo dúpẹ́ lọ́wọ́ orí mi o ọmọ ọkọ Yorùbá gidi ló tẹ̀lé mi gbogbo ẹ̀yin tẹ́ ń ṣàdúrà fún mi lójoojúmọ́ ẹ ò ní ṣubú ara o ẹ ò ní ṣubú ẹ̀mí títí láéláé ìsúre tí ìyá mi ajé ògúngún onísọ bòjì ajé wá fi lé mi ṣe bùgbé jẹ́ ní ẹ lọ́wọ́ má jẹ́ ní ẹ lọ́rùn ajé má fi mí sílẹ̀ nígbà kankan ohun gbogbo lọ́wọ́ ajé lẹ́yìn ajé ló kàn o tó bá rí lé kọ́ lọ́wọ́ ajé ni tó bá rówó ná lọ́wọ́ ajé ni tó bá ra mọ́tò bọ́gìnì o lọ́wọ́ ajé tó bá kọ́lé láyé ọwọ́ ajé ni tó bá rí mọ́ nílò gbà ajé ni tó bá wọṣọ tó ń bọ̀ tí gbogbo lẹ́rọ ohun gbogbo lọ́wọ́ ajé tó bá rí ṣe láyé lọ́wọ́ ajé ni tó bá rí jẹ láyé lọ́wọ́ ajé ni kò sí ohun tá a fẹ́ ṣe láyé èyí o tí ó sọ́wọ́ ajé ní ibẹ̀ o mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi o ajé tí wá mi rí ajé tí bá mi gbé ajé ò ní lọ nínú ilé mi o àti gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátá Yorùbá nation and no going back oníyanṣẹ́ ọlọ́bẹ̀ àwa tá a jẹ́ apá ìbínú nírò ń gbé sọnù bí ò ṣe bí ọmọ mo ti fẹ́ round up báyìí ẹ ṣé mo dúpẹ́ ojú òní tiwa mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín God be with you Eleha all the time and families God bless you bàbá mi Fadare ẹ ṣé mo dúpẹ́ Alao Tijani Yoruba nation and no going back ẹ ṣé mo dúpẹ́ àrírò bá rẹni tó fẹ́ bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp mi 08102893269 08102893269 ẹ ṣé mo dúpẹ́ Ọ̀rúnmìlà sọ̀rọ̀ mi dayọ̀ ayọ̀ ló kàn lọ́rọ̀ mi Ifá sọ̀rọ̀ mi dayọ̀ ayọ̀ ló kàn lọ́rọ̀ inú mi dùn o gbogbo ẹni bá ti ìnárùn mi là láṣíwájú ó ti lóhun gbogbo ẹni bá ti gbà fún Ifá ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ láyé Ifá rí mi rè o Ọ̀rúnmìlà bàbá ọgbọ́n mi règún o àtórí ẹni tí ó sunwọ̀n ṣe ẹ̀wẹ̀ rí mi dànù o ẹ̀wẹ̀ rí òṣì dànù lórí mi ẹ̀wà ṣe rí dànù lórí mi o tí bá ń lé kí n máa bá tí bá ń wá kí n máa rí aláàánú kan ṣoṣo tó jẹ́ gbẹgbẹ̀rún èèyàn láyé Olódùmarè rán sí mi ẹni tó máa fọ̀ ládàá sọ̀rọ̀ mi o ẹni tó máa pè mí lórí ìpè mi o tó máa pè mí lórí aago o pé Fákànyìnsọ́lá aláṣà bí o kí ló fẹ́ ká fi dá sọ̀rọ̀ ẹ tí máa sọ pé ọlá ló kú lọ́rọ̀ mi o tó máa sọ pé ọlá ti wá ẹ̀rí tí máa sọ pé ayọ̀ ló kù lọ́rọ̀ mi tó máa sọ pé ayọ̀ ti wọlé ẹsẹ̀ tí máa sọ pé mọ́tò ló kù lọ́rọ̀ mi ò wá ní mọ́tò ti dé tí máa sọ pé ilé ló kù lọ́rọ̀ mi ò tó máa sọ pé gbà kọ́kọ́rọ́ ilé rèé kọ́kọ́rọ́ mọ́tò rèé àwa tí ṣiṣẹ́ débẹ̀ ó ayọ̀ ti dé ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ Ọlọ́run Elédùmarè ọba òkè yóò wà pẹ̀lú yín àti àwọn mọ̀lẹ́bí yín o mọ̀lẹ́bí yín náà o Eleha Àṣẹ́gun ó ti rí bẹ́ẹ̀ Àjàdí Òsénì Kẹ́hìndé God bless you ẹ ṣé mo dúpẹ́
ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, ẹ bá mi pín yẹn lọ subscribe sí YouTube channel mi o Ile Yoruba TV ó ti wọ 540 láàárọ̀ tí mo rí ẹ jẹ́ kó ètè pé 1k náà la need kí ló dé follower tó wà níbí báyìí ti lé ní 20k kí ló dé ẹ ṣàánú ajé ire lójú owó ire lójú gbogbo a máa rí o à ń lọ báyà ní lọ lékú lọ́wọ́ a ní lọ lọ ẹja tí ó lọ tí ò dénú bú a ní lọ lọ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dálé odò gbogbo bí a bá ti ń lọ báyìí re ayọ̀ ló máa dé bá gbogbo wa a ní wàrà wa tí o Àjàdí wọ́n ní Àjàdí Michael wọ́n ní seriously I love this woman seriously èmi gan love fún yín ojú òní tí ire kàǹkà ire lójú owó rí ire lójú gbogbo a máa rí o ayé wa kò ní yẹlẹ̀ fún gbogbo wa o Àlàó Tìjàní ẹ ṣé mo dúpẹ́ àṣẹ ti gùn ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ ṣé gẹ́ subscribe sí YouTube channel mi Ile Yoruba TV ẹ ṣé o ire o.